في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون. الحمد لله الذي بيده قلوب العباد يقلبها كيف يشاء، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. إن خير الكلام كلام الله، وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba Allah, ọba tí ọkàn àwọn ẹ̀dá ń bẹ lọ́wọ́ ẹ̀, yuqallibuha kayfa yasha. Ọlọ́run aláwọ̀ ma wá darí ọkàn náà lọ́bí tó bá wù ú. Ọba tí ó darí ọkàn wa sínú ká máa ṣe Islam, yóò dá ká dúpẹ́ fọ́lọ́run ọba náà. Ọlọ́run a dúpẹ́ o, àwa bẹ̀ ọ́ pẹ̀lú agbára rẹ àti àwọn òròyìn rẹ, ẹnìkọ̀ọ̀kan wa má tún yí ọkàn wa sínú ẹ̀sìn mi yàtọ̀ sí Islam. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. Èyí tó dáadì nínú ọ̀rọ̀ tó yẹ máa ń jókòó gbọ́, òun náà ni ọ̀rọ̀ tó bá ti ní ṣe pẹ̀lú Al-Qur'an. Tọ́rọ ni tírà tán sọ̀kalẹ̀ tó wá tún ọkàn sí. Ojú ọ̀nà tó yẹ máa ń tọ̀ nínú sẹ̀míyàn àti nínú ẹ̀sìn, òun náà ni súnnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Gbogbo tí wọ́n bá ti pè lẹ́sìn, tí a bá ti wọnú Al-Qur'ani tí a bá ń bẹ̀, àwọn àdísì àbá àìpé lẹ́sìn mọ́, kí láàmà pé jẹ́ mọ́ bídíà, àdádálẹ̀ lọ́ta súnnà. Òun ló fẹ́ bí súnnà wò. Gbogbo ẹni tí bá ti ń ṣe kó mọ̀ pé òun ti kú lójú ọ̀nà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Gbogbo ẹni tí bá wá ń ṣe àdádálẹ̀, òun náà padà gbẹ̀san. Àwọn iná Ọlọ́run lẹ̀san rẹ̀, kọ́lọ́mọ bá aláàkọ́ mọ̀ sí wa lọ́mọ náà. Gbogbo àwọn tí wọ́n ṣe bídíà náà, kọ́lọ́mọ bá ṣí wọn lọ́wọ́ rẹ̀. Àwa tá a ti kú ń bẹ̀, kọ́lọ́mọ jà tún padà síbẹ̀ mọ́. Kọ́lọ́mọ bá aláàkọ́ wá ṣe gbogbo wa lólórí rẹ̀. Mo kí ashabul fadila, àwọn àfàgbàgbà tí wọ́n bẹ́ ń kalẹ̀, ayyimatul huda, àwọn imam al-ikhwatul afadil, àwọn ọmọ yàwá lọ́kùnrin wal akhawatu al-fudlayat, àtàwọn ọmọ yàwá lóbìnrin, ìpè àláfíà Ọlọ́run kó máa bẹ ní kọ̀ọ̀kan wa. Ìtí wọ́n ní kágbéyẹ̀wò ní ìrọ̀lẹ́ yìí, ọ̀rọ̀ ńlá ni. Òun náà ni amradul qulubi wa khataruha wa anwa'uha wa shifa'uha. Àwọn àrùn ọkàn, àwọn àrùn ẹ̀mí àti ewu tó wà fún àrùn náà tó bá wà nínú ọkàn yàn, àtàwọn ìran àrùn tó jẹ́ pé ìmọ̀ ń sọdún sínú ọkàn ọmọ èèyàn, àtàwọn ìwòsàn àwọn àrùn náà.
ẹ̀yọ́ mayami al-qalb ẹ̀rí ọkàn tọ́lọ́run ọba aláàfin sí inú ara wa malikul jawarih òun ni ọba àwọn eríkèéríkèé ara tó kù ọkàn òun ni ọba gbogbo eríkèéríkèé tó kù lára wa wa sahibu saytara wa sahibul qarar òun ni ó jẹ gàba lérí gbogbo àwọn eríkèéríkèé ara tó kù òun ní sì máa ń pàṣẹ òun ní máa ń decide ìtọ́ bá ti fẹ́ ṣe òun náà ni ojú ọmọ ṣe ìtọ́ kan bá ti fẹ́ ṣe ilé tí ọmọ ṣe ìtọ́ bá ti wọ ọkàn ṣe lẹ́nu ọmọ ṣe ìtọ́ bá ti wọ ọkàn ṣe léríkèéríkèé ara tó kù náà ọmọ ṣe tí ó bá sì ti wọ ọkàn yẹn láti ṣe gbogbo wọn ò ní ṣe. sahibu saytara ala a'da'il jism òun ní ń darí gbogbo oríkèéríkèé ara wa baqiyatul jawarih ẹ̀rí gbogbo àwọn eríkèéríkèé ara tó kù lẹ́yìn ọkàn ma huwa illa junudun lil qalb kò jẹ́ nǹkan kan àfi kó jẹ́ ọmọ ogun fún ọkàn ibi tí ọkàn bá ti rán wọn lọ ibẹ̀ náà wọ́n lọ tatalaqa li amrin minhu yóò máa gba àṣẹ àwọn erékèrékè ara máa gba àṣẹ lọ́wọ́ ọkàn saliban wa ijaba bóyá nǹkan tó dáa òun náà ni ọkàn ń pa wọ́n láṣẹ wọ́n máa dá lóhùn àbí nǹkan tí ò dáa lọ́kàn wọn ń pa wọ́n láṣẹ wọ́n máa dá lóhùn bá a ṣe jòkó ní mahadara nírọ̀lẹ́ yìí kọ́lọ́n sàlékún ìmánì wa ọkàn wa ló wá bí lára wa ló fi wá bí tọkàn ò bá wá bí àní wá gbogbo ohun téèyàn ó bá fi ara ṣe ọkàn ní ọ̀kọ̀ọ̀kọ̀ ṣe tán láti ṣe nǹkan náà ló ṣe jẹ́ pé ọkàn yìí òun náà lọ bá ara òun ni ra'isul a'dha òun lọ ga fún àwọn eríkèéríkèé ara Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam Ànábì fún wa ní àpèjúwe nínú hadisi rẹ̀ ipe ala ẹtẹtí ẹ gbọ́ wa inna fil jasadi mudgha Ànábì ní bá ṣe náà kan bẹ nínú ara idha salahat tí bá ṣe náà bá ti da salaha al jasadu kullu gbogbo eríkèéríkèé ara ni ó da ìtumọ̀ ẹni pé bá ṣe tó wà nínú ara yẹn tó bá ti lè da ojú ó máa ṣiṣẹ́ tó da ẹnu ó máa ṣiṣẹ́ tó da ẹsẹ̀ àtọwọ́ ó máa ṣiṣẹ́ tó da ojú ó máa ṣiṣẹ́ tó da idha fasadat Ànábì ní tí bá ṣe ìbá ti bàjẹ́ fasada al jasadu kulluhu gbogbo oríkèéríkèé ara òun náà ló ti bàjẹ́ mọ́yàn la ẹ̀rẹ́ lómi tí wọ́n ti kán lápá wọ́n ti kán lẹ́sẹ̀ ẹlòmíì wọ́n ti fọ́ lójú wọ́n ti fọ́ ẹlòmíì lérí nítorí pé ọkàn rẹ̀ ọ̀dà ọwọ́ àti lọ síbi tí wọ́n ti bà ara rẹ̀ jẹ́ ara wa bàjẹ́ torí pé ọkàn ló bàjẹ́ ló jẹ́ kí ara náà padà wá rí parun. Ànábì ní wa idha fasada al-jasadu kulluhu ala wa hiya al-qalb Ànábì ní bá ṣe ẹran tí ń sọ fún yín tí mo ní tó bá ti da gbogbo oríkèéríkèé ara ní ọ̀dà tó bá sì ti bàjẹ́ gbogbo oríkèéríkèé ara òun náà ní ó bàjẹ́ Ànábì ní ọkàn ní rí fàṣẹ o ọkàn ní o ọmọ ya al-qalb ọkàn wa a gbọ́dọ̀ mójútó ọkàn náà ní láàmà pè ní èèyàn lára rẹ̀ wọ́n ní lágbájá tí ń bọ̀ yẹn wọ́n ní èèyàn ní ń bọ̀ yẹn ẹ dákun nítorí pé ọkàn rẹ̀ dáa eríkèéríkèé ara rẹ̀ wá ń ṣiṣẹ́ tó dáa ẹni tó wá yàyàkuyà tó ń dàdàkudà tí ń da nǹkan rú tí ń ba nǹkan jẹ́ tí ń bá ń bọ̀ lọ́ọ̀kan wọ́n ní bó ṣe ń bọ̀ yẹn kò séèyàn ní ara rẹ̀ yín sì ń bọ̀ wá ó sì lójú ó sì lẹ́sẹ̀ kí ni wọ́n rí fáàsì ọkàn rẹ̀ ò ṣe kí ni ọkàn rẹ̀ ò dáa tọkàn rẹ̀ ò bá ti dáa ó ní problem nílé ayé ń bí ó ní problem
bọ́kàn ọba ti da ó ní problem nínú sáré tọkàn ọba ti da níjọ́ àlìkìyàmà èèyàn ò ní wà lìjánà. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa láti máa bẹ̀ lọ́wọ́ ọba pé ìwọ ọlọ́run Allahumma inna nas'aluka salamata alqalb ọlọ́run mọ́sá fún wa ní ọkàn tó dáa wa salaha almadhhar appearance wa náà ọlọ́run mọ́dì ó bàjẹ́ wal afiyata min kulli da'in wa bala à ń bẹ̀ lọ́wọ́ ọba kọ́lọ́run mọ́sá là wá níbi àwọn àrùn ọkàn àti àdánwò tí ìmọ̀ ń báyàn tọkàn yóò bá dáa. wal qalbu wìhá taqwa ẹ̀rí ọkàn òun náà ni ibi tí ìbẹ̀rù ọlọ́run fẹ́ jòkó sí. alladhi ashara ilayhi nabi èyí tí ànábì ń tọ́ka sí ọkàn náà nínú àdìsí tó fi sọ pé at-taqwa hahuna at-taqwa ànábì ní sórí bẹ̀rù ọlọ́run hahuna ànábì ní inú ọkàn ló wà tí bẹ̀rù ọlọ́run bá ti wà nínú ọkàn lálàáfíà náà fi ní ká máa gbìyànjú ká máa súnmọ́ ibi wọ́n ti ń sọ̀rọ̀ ọlọ́run kẹ́rù ọlọ́run ọba kó lè máa bà wá tẹ́rù ọlọ́run ọba bá ti ń bà wá òun ni cleaner tí máa ń clean ọkàn. lẹ́yìn náà ká máa jòkó síbi wọ́n bá ti ń ka alukur'an nítorí alukur'an òun ni wáàsí qad ja'atkum maw'izatun min rabbikum a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní qad ja'atkum maw'izatun min rabbikum ọlọ́run ọba ní Quran ti wá báyìí òun náà ní ọ̀rọ̀ ọlọ́run wá sí wa shifa'un lima fi sudur ọlọ́run ọba ní Quran ìwòsàn ni fún àrùn ọkàn kọ́lọ́run ọba àlá kọ́mọ lè wá jìnnà sí al-Quran al-Karim ẹ̀rí tíra yẹn dhalikal kitab la rayba fi ọlọ́run ọba ní gbọ́dọ̀ ṣe iyèméjì lórí Quran o kò sí iyèméjì ń bẹ ẹ má dáwọ́ tó yẹ huda ìmánání lílì muttaqin fún àwọn tí wọ́n bá fẹ́ bẹ̀rù ọlọ́run tó bá ti mọ̀ pé wọ́n fẹ́ máa lékún ní bẹ̀rù ọlọ́run ọlá ti máa sí Quran kan máa kà á kó o sì máa lọ síbi ìjòkó tí wọ́n ti ń tú àlù-Quran láì ṣe bẹ́ẹ̀ ọkàn rẹ̀ ó máa dógun ọkàn máa ń dógun o bí irin ṣe máa ń dógun ìtí sì máa ń jẹ́ kí ẹni tó dógun kó padà wá di pé ń dán padà òun ni ká máa fi gírísì ra ká máa fi ọ́ìlì ra ọkàn náà máa ń dógun ìdí máa ń jẹ́ kí ọkàn padà lálàáfíà òun náà ní kéèyàn máa gbọ́rọ̀ ọlọ́run ìrántí ọlọ́run ọba yìí máa ń tún ọkàn ṣe ni kọ́lọ́ mọ́sá fi aṣọ àwọn tí wọ́n máa rántí rẹ̀. allaqa Allahu azza wa jalla an-najata yawm al-qiyama bi salamati al-qalb ọlọ́run ọba àlá ó di óyé wáyé pé ẹnìkan ò ní là kó nínú ìyà ọlọ́run jọ́ al-qiyama àfẹni tí ọkàn rẹ̀ bá lálàáfíà tọkàn rẹ̀ ọba ti lálàáfíà kó tó jáde láyé mọ̀ pé ìyà lọ́nà lè jẹ́ lọ́rùn ọlọ́run ọba aláà lọ sọ bẹ́ẹ̀ anabi wa Ibrahim alayhi salatu wa salam ń sọ̀rọ̀ ọlọ́run wa gbé wá nínú Qur'an ọlọ́run ọba ní wala tukhzini yawma yub'athun anabi Ibrahim ń sọ̀rọ̀ yìí pé ìwọ ọlọ́run má mà dójú tì mí níjọ́ àlìkìyàmà níjọ́ tó bá ń gbé àwọn èèyàn dìde yawma la yanfa'u malun wala banun ìjọ tí owó ta ní òní sànfàní gbogbo owó tó kó sínú ilé gbogbo àwọn properties rẹ gbogbo àwọn dúkìá rẹ gbogbo àwọn certificate rẹ tó lè dowó gbogbo nǹkan tó lè dowó àwọn gold àwọn silver níjọ́ náà kò ní sànfàní torí pé ńgbà tó wọnú sàárè ọwọ́nú sàárè ń hò ní ó sì dìde ń hò ní bó lówó rẹ ó sì wá sànfàní ẹ̀yin bọ́ bá wá ṣe wàá kó lọ́wọ́ gan tani ó gbà lọ́wọ́ ẹ tí wọ́n náwó lọ́rùn ọlọ́run bá ní ẹ má jí owó bá ti yín jẹ́ o owó yẹn ò ní sàǹfààní fún yín lọ́rùn o wala banun àwọn ọmọ yín ò ní sàǹfààní fún yín tẹ́ ẹ̀ bá ti dúró déédéé ẹ̀yin ọmọ mi àfààní tẹ́mi bá ń ṣe lọ́wọ́ ọba ọmọ yẹn ó bẹ́ẹ̀lì mi irọ́ ni o ọmọ gbàládá ìwọ náà ó dáyà jẹ́ ọlọ́wọ́n bá ní yawma la yanfa'u malun wala banun ọjọ́ yìí ọlọ́wọ́n bá ní owó ní wúlò bẹ́ẹ̀ ni ọmọ ò ní sàǹfààní illa man atallaha biqalbin salim ọlọ́wọ́n bá ní ntí ọ yọ yẹn kúrò lọ́wọ́ yànjọ́ náà òun náà ní kọ́kàn yọ lálàáfíà ẹni tó bá bá ọlọ́wọ́n ọba pẹ̀lú ọkàn tó lálàáfíà nìkan ní ọ̀bọ lọ́wọ́ yà
níjọ́ tó wú àtọmọ ò nígbà yẹn lẹ̀. Suratu Shu'ara aya 89 lọ́lọ́wọ́n bá aláàtí ń sọ bẹ́ẹ̀. ìtumọ̀ ẹni pé al-qalbu salim ọkàn tó là mina shirik níbi ẹbọ kò bá wọn ṣe bọ mina sehiri nínú agbára ogun kò bá wọn ṣáájò kò bá wọn ṣoògùn mina al-ma'asi min kaba'iri dhunub kò ṣe ọlọ́run ọba àbótisẹ́ ọlọ́run rí ó ti túbá kó tó kú. ẹni tí ọkàn rẹ̀ bá lálàáfíà nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá kò ṣẹbọ ń bẹ̀ ọkàn yẹn kò gbà kan mí gbọ́ lẹ́yìn ọlọ́run ọkàn yẹn kò wá ṣe àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àbóṣe ó ti túbá kó tó di bọ́ jáde láyé. àwọn ọkàn tó bá lálàáfíà báyìí àwọn ni ọlọ́run ọba aláwọ̀ fi sínú àlìjánná kọ́lọ́mọṣẹ́ ìfàwọn náà sínú wọn. alaqallahu al-afiyata wa sa'adata fi dunya bi salamatil qalb. ọlọ́run ọba aláà ó jẹ́ òye wa yìí pé oríire àti dùnnú àti káràyàn ọmọ ya ọlọ́run so mọ́ kọ́kàn lálàáfíà tọ́kàn bá ti wà mọ̀mọ́tẹ́lẹ̀ ó ti kún kẹ́kẹ́ pẹ̀lú ẹbọ pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ kò ní lálàáfíà tọ́kàn bá ṣe lálàáfíà eríkèéríkè ara rẹ̀ ò ní lálàáfíà torí ní tí bá ti ń sọkàn ní ọmọ sára tó bá ti rẹ ọkàn àárẹ̀ ọmọ sára tọ́kàn bá ti lálàáfíà eríkèéríkè ara ó lálàáfíà. ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa wa idha kana al-qalbu fasida wọ́n ní tọ́kàn bá ti bàjẹ́ ya'malu al-insanu a'malan sayyi'a iṣẹ́ búlẹ̀ yẹn wọ́n máa ṣe ní wọ́n máa wá sínú ọkàn yẹn. wa idha kana al-qalbu salihan wọ́n ní tí ọkàn bá da tọ́kàn mọ́ kúrò níbi ẹbọ kúrò níbi ẹ̀ṣẹ̀ ya'malu al-insanu a'malan hasana saliha wọ́n ní iṣẹ́ rí òun náà ní eríkèéríkè ara wọn máa ṣe. tọ́kàn rẹ bá ti da ojú rẹ ò ní wòwò kú torí ọkàn rẹ ọmọ sọ fún ọ pé má wo bàbá wo ó sórí ibò. tọ́kàn rẹ bá ti da ò ní gbọ́gbọ́kúgbọ́ tọ́kàn rẹ bá ti da ò ní sọ̀sọ́kúsọ tọ́kàn rẹ bá ti da ò ní fẹnu kóbá rẹ tọ́kàn rẹ bá ti da ẹsẹ̀ rẹ ò ní rìnrìn kúrìn. ọkàn òun náà ní engine ṣe rí bọ́dì òun náà ní bọ́dì mọ́tò àwọn ara wa òun ní bọ́dì mọ́tò ẹ́ńjìnì bẹ̀ lọ́kàn tí ẹ́ńjìnì bá ti paná pé òun ọ̀lọ́ mọ́ kí ni ara náà ó ṣe jẹ mọ́ òun náà dúró síbẹ̀ ni. ẹ̀yọ́ màyá mi tí wọ́n bá ti start ẹ́ńjìnì yẹn tó bá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ pàtí má ti ń lọ kí ni ó tẹ̀lé bọ́dì rẹ̀ náà ó ṣe kí ni yọ tẹ̀lé bọ́kàn wa àti eríkèéríkè ara wa ṣe rí nìyẹn. tó o bá fẹ́ kí Ọlọ́run ọba Allah kó dán wò nílé ayé lọ́ọ́ lè mójútó kan rẹ̀ ọkàn rẹ ni ó dìtámì oríire àtòrí ibú kọlọmọjà bá wọn sórí ibú bẹ tọkàn rẹ bá ti da àmọ̀kó sóríire tọkàn rẹ bá ti da àmọ̀kó padà sórí ibú tọkàn rẹ bá ti da àmọ̀kó wà lí Jánnà pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run pẹ̀lú àánú Ọlọ́run tọkàn rẹ bá ti da àmọ̀kó iná lọ́nà lè wọ̀ al-qalb ọkàn al-anbiya'u kulluhum wọ́n ní gbogbo àwọn ànábì Ọlọ́run pátá al-anbiya'u kulluhum jami'a gbogbo àwọn ànábì Ọlọ́run ma ja'u ma yub'athun wọn ò gbé wọn dìde lérí nǹkan kan illa li islahil qulub bí ìbá jẹ́ pé kán wá tún ọkàn ṣe. tabara anabi ti ń sẹ́ran secondary ni primary assignment tọ́lọ̀ ń fún ọ òun náà ni pé kán wá tún ọkàn ṣe. tabara anabi ti ń lọrin bí anabi Dáúdà wọn kàn ń fìyẹn wá jíjẹ múmu iṣẹ́ tọ́lọ̀ ń gbélé wọn lọ́wọ́ kí wọ́n wá ṣe láyé gan ni kán wá tún ọkàn ṣe. nígbà anabi Nuhu dìde tí ń sọ fáwọn ọjọ́ rẹ̀ kí ló fẹ́ tún ṣe lára wọn jàmá ọkàn wọn torí pé ẹbọ ti wà ń bẹ̀. wọ́n ń bọ àwọn bàbá Wadu Yagusu Yahuku Nasiru àti Shuwa. ó ní ibi tẹ́ ẹgbẹ́ àwọn bàbá yẹn sí ẹgbẹ́ wọn kó ń bẹ̀ Allah ló yẹ ká ẹgbẹ́ síbẹ̀ tẹ́ bá ti gbé Allah síbẹ̀ ọkàn yẹn lálàáfíà torí gbogbo ń tẹ̀ ń wá àwọn bàbá yẹn ò lè ṣe wọn ò lè ṣe fúnra wọn dépò tí wọ́n ṣe fẹ́yìn. ẹ̀yọ́ mayami وقد ذكر الله عز وجل في القرآن 3 أنواع من قلوب العباد ọlọ́run ọba Allah gbé ọ̀rọ̀ wá ọlọ́run ọba Allah ṣàlàyé nínú Qur'an ipe ọkàn mẹ́ta ló pín sí awwaluha al-qalbu salim ọkàn tó lálàáfíà
ẹlẹ́ẹ̀kejì alikọ́líbù alimayit ọkàn tó ti kú. ẹlẹ́ẹ̀kẹta alikọ́líbù saqim almarid ọkàn tí ń ṣàárẹ̀. ọkàn di mélòó jama? ọkàn mélòó ló wà nílẹ̀ jama? mélòó? mẹ́ta. alikọ́líbù salim alhayi ọkàn tí ń sẹ̀mí tó sì lálàáfíà. alladhi sallama Allahu min amradi al-kufr wa shubuhati wa shahwa. òun náà ni ọkàn tí Ọlọ́run bá aláàtì sànú. Ọlọ́run mọ̀ sẹ́ sànú wa. Allahumma ya muqallibal qulubi thabbit qulubana ala dinik. Allahumma ya musarrifal qulub sarrif qulubana ala ta'atik. ẹ̀yọ́ mọ̀ ya ọ ma gbé ọkàn rẹ lé Ọlọ́run bá aláà lọ́wọ́. qulubul ibadi bayna asabi ar-rahman yuqallibuha kayfa yasha. wọ́n ní ọkàn wa ń bẹ nínú àwọn ìka Ọlọ́run. Ọlọ́run bá aláà máa ń yí síbi tó bá wù ní. ìyàwó Ummu Salama ó ní tá Ànábì bá ti wà lọ́dọ̀ òun tó ń bá gbọ́ tí ń jẹnu ìgbà tó ń bá fi gbé tí sí yín tí ń sọ owó rí i pé yín tí ń sọ ni pé ya muqallibal qulub thabbit qalbi ala dinik wa ya musarrifal qulubi sarrif qalbi ala ta'atik. ìwọ Ọlọ́run bá wò ìwọ tó máa ń yí ọkàn mọ́ṣá ìṣàánú mi ṣàánú èmi Muhammad mọ́ṣá ìṣàánú mi bá mi yí ọkàn yìí sí pé kí n máa tẹ̀lé àṣẹ ìwọ Ọlọ́run kí n sì máa sin ìwọ Ọlọ́run. nígbà Ànábì ń fi ọkàn rẹ̀ lé Ọlọ́run lọ́wọ́ ni wọ́n wá dákẹ́. ọmọ ya gbogbo ìyàkuyà táwọn èèyàn yà wọn ìwọ náà lè yà. gbogbo ìdàkudà táwọn èèyàn dà yẹn ìwọ náà lè dà. gbogbo àrùn ẹ̀mí tí ń mú àwọn èèyàn pokùnso tí ń mú àwọn èèyàn gbé nǹkan jẹ tí ń mú àwọn èèyàn bọ́ sódò ìwọ náà lè láàrùn ẹ̀mí yẹn. àfikún ọmọ sọ fọlọ́n kọ́ lọ́mọ jíkè ṣèitán kọ́ mọ́ jòkó nínú ọkàn rẹ̀. Ọlọ́run abẹ́ ọ mọ́sá ìsànú ẹni kọ̀ọ̀kan wa. ọkàn tó lálàáfíà yìí Ọlọ́run bá ti là á kó níbi ẹbọ àti ìrújú ẹ̀sìn ṣubuhat kẹsàn-án dàrú mọ́yàn lọ́wọ́ ọ̀tọ̀ ní náà ní kéèyàn oṣù ọ̀tọ̀ ní ti ṣe ń sì ń pè lẹ́sìn kì í sì ṣẹ̀sìn ó sì múra ṣe ń náwó sí ń gbìyànjú kò sùn ń ṣàìsùn ọ̀padà wàá dijọ́ lè kí àwọn wọn ní ta aràn ọkọ ń ṣe gbogbo sẹ̀rẹ̀ wá di haba amathura ọ̀padà wàá wọ náà pẹ̀lú àwọn tí ó ṣe rárá táwọn kan ṣe bọ́ tí wọ́n lọ òun náà ní bídíà òfò ní bídíà jama kọ́lọ́ mọ̀jà bá wọn ṣe àti bídíà tí ń sọ yẹn di kèfèrí àti èyí tí ó sọ yẹn di kèfèrí gbogbo ẹ̀ pátápátá òfò ni. Ọlọ́run làwọn kò níbi àrùn ẹbọ àrùn bídíà àrùn ṣàwà àwọn adùnlé ayé tí ń mú yàn máa tàpá sófin Ọlọ́run wa huwa qalbul mu'min as-salih ọkàn yìí tó lálàáfíà yìí òun náà ní ọkàn olùgbàgbọ́ òdodo ọkàn tó dáa lọ́lọ́wọ́n bá aláàfin ròyìn pé ọkàn tó dáa yìí òun ní yọ́ là kúrò nínú wàhálà níjọ́ al-qiyama yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bi qalbin salim. Ọlọ́wọ́n bá ní kò sẹ́nìkan tí ó là kúrò bí ìyà àfẹ́ni tó bá gbé ọkàn tó lálàáfíà dọ́run salimu minal kufr salimu minal bid'ah salimu min kaba'iri dhunub. kọlọ mọsa ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa suratu Shu'ara aya 89 lọ́wọ́ alikọ́líbù thani ọkàn ẹlẹ́ẹ̀kejì wàlíkọ́líbù mayyit òun náà ni ọkàn tó ti kú táìtáì ó ti kú fínfín wàkọ́líbù káfíìr òun náà ni ọkàn kèfèrí alimushrik ọkàn ẹlẹ́bọ sahibul bid'atil mukaffira ọkàn ẹni tó gbé bídíà tí ń sọ yẹn di kèfèrí lọ́wọ́ tó sì wá takú lérí ẹ̀ pé òun ò ní kó mẹ́. àwọn tá a wí yìí alladhi ushriba al-kufra hatta rana alayhi eléyìí ọgbà èṣù láàyè débi pé ọkàn rẹ̀ ti wá dúdú ó dúdú débi pé kò wá sẹ̀mí mọ́ ọkàn náà wá kú. famana usul al-haqqi ilayhi òdodo ọ̀ráyè wọ bẹ̀ mọ́ ọkàn yẹn ó rìsísítì òdodo kò sí ẹ̀rí tẹ́ mu wá yóò ní táwọn ọmọ ṣe náà nìyẹn kò sádìsì tẹ́ mu wá yóò ní báwọn ṣe báwọn bàbá àtàwọn tán ṣe nìyẹn kò sí àyà tẹ́ fà fún aláyà yẹn èmi náà ti kàńgbà kékeré àlélẹ́ yìí sẹ́yìn làwọn ò máa ṣe tó bá dijọ́ lè kí á mọ̀ fòun lẹ̀ nítorí pé kò sí ẹ̀rẹ́dẹ̀ àti gbọ́ dépò tí wọ́n tẹ̀lé eléyìí ni kọ́líbù mayit
ọkàn tó ti kú àwọn eléyìí ń bẹ lásìkò anabi wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn ọ̀rọ̀ anabi àti gbàfà anabi ọlọ́mọlẹ́ wa kó lẹ́yìn anabi àwọn eléyìí àwọn rí anabi wọ́n jòkó tì wọ́n ní Muhammad máa ṣe tiẹ̀ lọ́tọ̀ àwa náà máa ṣe tiwa lọ́tọ̀ àgbọ̀ àṣìgbà òpòrọ́ ni ẹ ọlọ́run ránṣẹ́ àwọn yẹn ń gbà sílám àwọn tá a wíyọ gbà nítorí pé indahum qulubun mayyita torí pé ọkàn yẹn ti kú táítáí kò lè gba òdodo irú wọn náà ń bẹ nísìnyí kọ́lọ́ mọ́sẹ̀ ìṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ọkàn tó ti kú yìí ọlọ́run bá sọ̀rọ̀ nínú Quran ọlọ́run bá ní innal ladhina kafaru ọlọ́run bá ní sẹ́rí àwọn tí wọ́n ti di kèfèrí sawa'un alayhim bákan náà ní orí o anzaritahum bọ́bá kìlọ̀ fún wọn am lam tunzirhum la yu'minun àbó kìlọ̀ fún wọn wọn ò ní gbàgbọ́ láíláí bó ṣe wá sí wọn ní gbọ́ bó ṣe wá sí wọn ní gbọ́ wọ́n darẹ̀ láàmú. Suratu al-Baqara ayálẹ̀ kẹfà àwọn kèfèrí ọlọ́wọ́n bá ní thumma qasat qulubukum ọlọ́wọ́n bá ní ẹ̀yin ọkàn yín sì wá lé báyìí min ba'di dhalik lẹ́yìn gbàtà ti sọ dúdú kalẹ̀ fahiya kal hijarati aw ashaddu qaswa ọlọ́wọ́n bá ní ọkàn wọn lé bí òkúta àbí ká ní ó tún lé ju òkúta lọ bẹ́ẹ̀ bá dàbí sẹ́rí òkúta sí yọ wọlé ọlọ́run fi ọkàn wọn wé òkúta ipe kò sí ní yọ wọ bẹ̀ Suratu Al-Baqara aya 74 àwọn léyìí àwọn náà ni àwọn tó jẹ́ pé ọkàn wọn ti kú táítáí ọmọ rí wọn yọ máa ní ọmọ ìmáàmù lòun ọmọ àfáà lòun kọ́dà bàbá àwọn lọ́kọ́ mọ́sálásí kan níjẹ̀bú bàbá àwọn ní mufasiru alákọ̀ọ́kọ́ nílùú kan gbogbo tí ń sọ yín pátá yín sọ fún ọ yí pé àlóhùn ò ṣe mọ́ irú àwọn èèyàn mọ̀fàdó ràn wọ́n lọ́wọ́ ẹ̀ sì ti mọ̀ pé tọ́ àwọn tọ́lọ́wọ́n bá ń ròyìn ní àwọn náà ń bẹ nílé ayé yóò ní jálàbí tóun ṣe yìí tó bá dé pé iná lòun fẹ́ wọ̀ òun ṣe tán ìwé lòun ṣe bọ́ tó bá jẹ́ iná lòun bá wọ̀ òun ṣe tán àwọn eléyìí máa ń béèrè ìyà lọ́dọ̀ Ọlọ́run wọn á ní ìwọ òjíṣẹ́ Ọlọ́run sọ fọ́lọ́run ọba pé ìyàtọ̀ Ọlọ́run ó jẹ wá ní ìjọ àlìkìyàmà ọ̀pẹ́ nísìnyí náà ní kó sọ̀kalẹ̀ àwọn àjọ ànábì Lut àwọn àjọ ànábì Hud wọ́n kúkú sọ ẹ máa rí tí wọ́n máa sọ orí ẹ̀ yìí pé àfààfà má bá mi sọ̀rọ̀ só gbogbo tíra tó ń ka yẹn yìí lè gbọ́ èmi níbi tí ń lọ àwọn kùlùbùn ashabul kùlùbí al-mayyita ọkàn yẹn ti kú páípáí ọlọ́mọṣẹ́ ìsànú wa àkọọ́lẹ̀ lágbára o wàláhì kò ní gbọ́ kò sì ní gbà torí ẹni bá rẹ̀ là máa ń tírìtì àbí ẹni bá ti kú kọjá mọ́ tírítímẹ́ǹtì ò lè fẹ́ fún. táwọn kẹ̀kẹ́ máa ṣàdúrà bọ́ọ̀lù máa ní káàánú ọlọ́run lè bá ọlọ́run bá fi aṣọ́nà àwọn eléyìí o àwọn eléyìí ní opposite alákọ̀ọ́kọ́ ẹ̀rí ẹlẹ́kẹta òun gangan ní àkọ́lé ọ̀rọ̀ wa òun náà ní alikọ́líbù thalith wàlúkọ́líbù marid asaqim ọkàn tí ń ṣàárẹ̀ bọ́yọ̀ máa pa àárẹ̀ ń ṣe òun àbí kọ́ ma òun sì òun máa ń gba treatment taba treat rẹ̀ yọ gbọ́ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ṣe wá rí ọkàn tá a wí yìí alimamulu'u bi shahawati wa shubuha alimamulu'u bi shahawati wa shubuha ọ̀rọ̀ dàrú mọ́ lọ́wọ́ ni bọ́lọ́n bá fẹ́ tá a bá sọ fún yín pé èyí tó ń ṣe yóò dáa ẹbọ ni yóò lọ dàrú ni ṣubuha ni ọba ní ṣe mọ́ èyí tó ń ṣe yìí bídíà ni ọba ní ṣe mọ́ èyí tó ń ṣe yìí ẹ̀ṣẹ̀ ńlá ni yóò pa ọrùn yóò bá tiẹ̀ jẹ́ alóhùn ọmọ ní ọba túbá àwọn eléyìí ni àwọn ọkàn tí ń ṣàárẹ̀ ṣẹlẹ̀ àwọn ọkàn tí ń ṣàárẹ̀ yìí yóò máa ṣàárẹ̀ pẹ̀lú adùn ayé yóò sì máa ṣàárẹ̀ pẹ̀lú ìrújú nínú ẹ̀sìn àbí kó jẹ́ pé méjèèjì lọ́ba bí ṣe ń lé ayé bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ tó ń dàrú mọ́ lọ́wọ́. wa kathiru minan nasi al-yawma
ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nìí nínú àwọn mimma yantasibuna ila al-Islam àwọn tí wọ́n ń pera wọn ní mùsùlùmí yu'anuna min hadhihi al-amrad al-fattaka al-muhlika. àwọn àrùn ọkàn yìí ń dà wọ́n láàmú ó wá jẹ́ kọ́kàn wọn máa ṣàárẹ̀ àwọn àárẹ̀ yìí sì ní ìmọ̀ pọkànrún. lẹ́yìn náà al-mudammira lil-hayati as-sa'ida ìgbésí ayé tó dáa tá a fẹ́ lò yẹn tọkàn bá ti ń ṣàárẹ̀ ìgbésí ayé yẹn èèyàn ní rìn lò mọ́ tọkàn bá ti ń ṣàárẹ̀ kò ní sí dùnú ńbẹ̀. ọkàn tí dùnú máa ń wà ńbẹ̀ òun náà lọ́kàn tí ó bá lálàáfíà. tọ́gbọ́ kú níbi gíní mọ́sọ́lẹ́ kan ẹbọ oògùn ṣíṣe àti bídíà ṣíṣe àti àwọn ẹ̀ṣẹ̀ ńlá tọ́lọ́run bá ti ṣàánú ẹ̀ tọ́ bá ti bọ́ kú ńbẹ̀ ọlọ́run ó fi ìdùnnú sínú ọkàn yìí. huwa alladhi anzala as-sakinata fi qulubil mu'minin. ọlọ́run bá ní àwọn tí wọ́n bá ti gbàgbọ́ tí wọ́n ṣẹbọ mọ́ tí wọ́n sì gbọ́ ọlọ́run gbọ́ tí wọ́n ń wáre ọlọ́run bá ní á fi ìfọ̀kànbalẹ̀ sínú ọkàn wọn. ọmọ ìyá ojoojúmọ́ nínú ọmọ dùn torí pé ọkàn rẹ ṣe kí ni ọkàn rẹ lálàáfíà sórí ìwọ náà ló kírètì àlàáfíà fúnra rẹ. wàllá mo fẹ́ dọ̀bùlẹ̀ ní ilé ayé tó sún mi ṣé mi nìkan ni ọkàn rẹ ni ọgbádùn bọ́kàn rẹ bá gbádùn wọ́n mọ̀ pé àlàáfíà ń bẹ mi kọ́kàn ọgbádùn. ọlọ́run ló wọ́n dán o kí ló wá dé tó ń banújẹ́ ó sì ní tó ń bá ti dán o oníwàlá níbi olùwà nìkan ọlọ́run ló wọ́n dán o ó ti sọ àwọn àdánwò tí ó bá ọ minal khawfi wal ju'i wa naqsin minal amwali wal anfusi wath thamara ọlọ́run ló wọ́n gbowó lọ́wọ́ ẹ tọ́wádà àwọn àsìkò kan ọlọ́run ló wọ́n máa pa yín lọ́kọ̀ọ̀kan ọlọ́run ló wọ́n máa febi pa yín lọ́pọ̀lọpọ̀ gbà ọlọ́run bá aláwọn ló wọ́n máa dán yín wò òun máa dẹ́rù bà yín ọwọ́ ni wa bashiri sabiri ṣé ọgbọ́n tó sọ gbẹ̀yìn ni wa bashiri ọlọ́run bá nìrẹ́ Muhammad gbogbo àwọn tó bá wá ṣe sùúrù fún mi bá mi fún wọn ní ìró dùnú wípé ń dùn wọn nù ń padà dùn wọn nù mọ́ kàn dán wọn wò ni o. ìtàdé wọn bá ti dé kí ní bọ̀ yẹn jama alibushro ó lè kó kíláàsì kan bó sí kíláàsì kan fi kọ́ ọ̀sẹ̀ sáàmù. ọmọ ya inna ma'al usri yusra fa inna ma'al usri yusra ọlọ́run bá ní tí kan bá ti lé yóò padà dẹ̀ tó bá ti sunkún ó padà rẹ́rìn wáyé tó wá fẹ́ dọ̀ àdéhùn tiẹ̀ tó tà níbi àyùbá ọ̀lẹ́ lè bá ọkàn rẹ sọ̀rọ̀ sáà àdéhùn tiẹ̀ tó àdéhùn ànábì Yusuf sáà àdéhùn tiẹ̀ tó àdéhùn ànábì Ibrahim sáà ṣe àdéhùn tó lọ ń gbé kàn ọ́ ó tó tà ànábì Zakariya gbogbo àwọn ànábì ọlọ́run pátá tó lọ ń dáhùn gbogbo wọn pátá àdéhùn gbogbo wọn tó àdéhùn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹ̀rí ọkàn àníwá àwọn amọ̀rọ̀dé kọ́líb àwọn máa sọ ọlọ́kàn ọkàn àwọn àrùn ọkàn a sì máa sọ tírítímẹ́ǹtì rẹ̀ a bá sọ àrùn ọkàn àmọ̀rọ̀dé wọ́n ṣe fa òhà àrùn ọkàn ni ìwọ́n tó bá ti ní mọ̀ pé ó ti wà affected ọkàn rẹ ó ti bàjẹ́ tó bá jẹ́ ọkàn bá ní ọkàn rẹ ti bàjẹ́ lẹ́gbẹ̀ẹ́ kan méjì ni ó ti bàjẹ́ púpọ̀ mẹ́ta ni èyí tó lágbára tó bá jẹ́ pé mẹ́rin lọ́ba wà ní ọkàn tiẹ̀ ọkàn yẹn ti jẹ́ dàdídàjì tó bá jẹ́ pé mẹ́wàá ni torí mẹ́wàá mo fẹ́ kà tó bá jẹ́ pé mẹ́wàá ni yóò da ọkọ lọ sí ibi tó ti gba àwòsàn wọ́n yẹ wá ta àwọn oògùn yìí ní fámásì shifa'ul amradil qalbiyya la yuba'a fi saydaliyat wọ́n yẹ ta àwọn oògùn àrùn yìí ní fámásì wọ́n yẹ ta ní ọ̀dọ̀ àwọn ìyá oníkẹ́mìsì àwọn ìyá alágbo wọn ò lè kí ọ̀rẹ́ àwọn ìyá lẹ́kùnlẹ́já àtàgbo tí ń tà àti awọ gala àti erínà kí tó kó sí ẹgbẹ́ kan tí fi ń ṣẹbọ méjèèjì ò lè kí àrùn ọkàn. alákọ̀ọ́kọ́ nínú àwọn àrùn náà kọ́lọ́ mọ́sá ìsọ mi ń bẹ̀ kọ́ mọ́sá ìsọ ẹ̀yìn náà ń bẹ̀. ọmọ ya tí ọkàn bá ti ń sáré o nísẹ̀mí tó da aláyé mọ́ o lẹ́yìn náà bàbá ti jáde láyé ìdààmú nínú sáré ìjọ àlìkìyámà wàhálà ni o torí ẹnìkan ò ní sinmi lọ́rùn illa man atallaha biqalbin salim
ọlọ́ni ẹni tó bá bọ́ lọ́hùn pẹ̀lú ọkàn tó lálàáfíà òun nìkan ni ó wà lìjánà ni ó gbádùn sẹ́rẹ́ yìí tọ́kàn yín sáré ẹ jẹ ìyà àwọn tọ́kàn wọn ti kú àwọn wọn náà gbére wọn ní jáde àwọn tọ́kàn wọn tó jẹ́ pé yín sáré ọlọ́run ọba aláwo fún wọn sínú iná tó bá wù ú tí ó bá sì wù ú yóò fèrè jì wọn àmọ́ ilé ayé ń bí wàhálà ni alákọ̀ọ́kọ́ alikufuru billahi azza wa jal òun náà ni kò gba nǹkan kan mí gbọ́ ní ntọ́ ọmọ jọ́sìn fún yàtọ̀ sí Allah òròdílé òsàdílé òsàjọbọ àti gbogbo àwọn nǹkan tí a gbàgbọ́ wípé ó lágbára láti fi yí ìṣẹ̀mí wa padà ọkàn ni o ẹni tó lè ṣe ọdún egúngún ọkàn rẹ̀ ló bàjẹ́ ló fi gbàbẹ̀ lọ tọ́lọ́gbà pé egúngún yẹn ni ọba àwọn òun lọ́lọ́wọ́ ọba àwọn tí ó yanjú ọ̀rọ̀ òun nísinsìnyí ẹni tó lè lé olóògùn tó lè gba ọ̀nà kí àtẹ̀rí ìgalà àtẹ̀rí ẹyẹ lọ́dọ̀ àfọ̀n jálàbí ẹlẹ́bọ ọkàn yẹn ti bàjẹ́ ó fọkàn sí pé oògùn yẹn ni ó là òun kúrò níbi òṣì àtàárẹ̀ àti ìṣẹ́gun ọ̀tá àwọn eléyìí ọkàn tí wọ́n ti kú àmọ́ bá wà wọ ọlọ́run ọba tẹ́ ẹ bá sọ fún wọn tí wọ́n bá gbọ́ àjẹ́ pé ọkàn wọn ń sàárẹ̀ ni torí ẹlòmíì ọmọ ọkàn àti pé jálàbí iṣẹ́ táwọn bá lọ́wọ́ àwọn àgbàlagbà ni iṣẹ́ àwọn àgbàlagbà gbọ́dọ̀ parẹ́ àwọn ní kíkíni iṣẹ́ àwọn àgbàlagbà yẹn ó wá jẹ́ iṣẹ́ àwọn babaláwo wọ́n ti ṣe babaláwo mọ́ o bó bá ti ní sọ̀rọ̀ iyyaka na'budu sin ọlọ́run wa iyyaka nasta'in kò ti ṣàdúà ìtumọ̀ àyà yẹn nìyẹn kọ́ wàrà lọ́wọ́ lọ́dọ̀ Allah nǹkan bẹ lọ́wọ́ ọlọ́run mọ́sìn nǹkan mi lẹ́yìn ọlọ́run ọlọ́run bá ní innal ladhina kafaru ọlọ́run bá ní ẹ̀rọ àwọn kèfèrí sawa'un alayhim bákan náà ní orí lára wọn o àwọn tọ́ka wọn ti kú nìyẹn anzaritahum bẹ́ẹ̀ bá kìlọ̀ fún wọn am lam tunzirhum abẹ́ kìlọ̀ fún la yu'minun wọn ò ní gbọ́ ọkàn wọn yẹn ti kú ṣẹ̀rẹ́ àwọn tí ó gbọ́ òun làwọn tí ànábì sọ fún Umar bin Khattab ọgbọ́ ànábì sọ fún Abubakar ọgbọ́ ànábì sọ fún Uthman gbọ́ wọ́n fi ìbọ̀dìsálẹ̀ wọ́n gba Islam àti ọ̀pọ̀lọpọ̀ àwọn sahaba torí pé ọkàn wọn ò kú wọ́n ní làákàyè tí wọ́n fi ń ṣe kíni tí wọ́n fi ń ronú wípé nígbà wọ́n jẹ́ pé kíní yóò sí tẹ́lẹ̀ wọ́n dá ni kò gbọ́dọ̀ jọ́ lọ́hùn ní tí wọ́n dá ò gbọ́dọ̀ jọ́ lọ́hùn Allah tó ń júwe fún wa Muhammad yìí òun náà ni ó jọ́ lọ́hùn wọ́n sì gba Islam ìwọ náà tọ́jẹ́ pé ìwọ ni olórí àwọn ẹlẹ́bọ nílùú Kòròdú yóò dá kó ronú ipò kìíní tàn pé tìyẹn kò sí tẹ́lẹ̀ kò sì padà ní símá ẹni tí ò ní kú tí ó máa bẹ nígbà tí gbogbo nǹkan bá kú tán òun náà ni Allah òun lè gbọdọ̀ jẹ́ ọlọ́run ọba wa ọlọ́run ọba ní khatamallahu ala qulubihim wa ala sam'ihim wa ala absarihim gishawa ọlọ́run ọba ní sẹ́yìn láwọn tọ́kàn wọn tí wọ́n ti kú yẹn ọlọ́run ọba ní àti fèdí dídí wọn lọ́kàn wọn ò ní gbọ́ walahum adhabun adhim kan lè bá jìyà tó lágbára lọ́run tí wọn ò sì ní jáde mọ́ ń bẹ̀ ẹ rí àwọn tí wọ́n bá gbọ́ ti wọn àwọn ò ní jìyà èyí tí wọ́n al-Islam yajubbu ma qabla nígbà wọn ti gba Islam yẹn gbogbo èyí tí wọ́n ti sẹ́yìn nínú gbogbo àwọn ìbọ̀rìṣà tí wọ́n ṣe ọdún ìbọ̀rìṣà ni o àwọn òrìṣà tí wọ́n bọ ni o nígbà tí gba Islam ti pa gbogbo ẹ̀ rẹ́ Suratul Baqara ayé ẹlẹ́ẹ̀kẹfà àtẹlẹ́ẹ̀keje ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa kí wàá ní ìwòsàn àrùn kèfèrí àrùn kéèyàn ó gbé nǹkan míì sọ́kàn yàtọ̀ sí ọlọ́run ọba wa tó bá ti ní nǹkan míì lọ́kàn àrùn ti wà lọ́kàn rẹ̀ ìmánì ló yẹ kó gbé síbẹ̀ nípa ọlọ́run Allah òun náà ní kọ́ ọmọ lọ́wọ́ sí kọ́ ọmọ tẹ́tí kọ́ ọmọ gbọ́ tí wọ́n bọ́ sọ̀rọ̀ kọ́ tẹ́tí káwọn bá sún náà máa ń bọ́ sọ̀rọ̀ ipe àlọ́ kan lọ́lọ́run ọba yìí lọ́ba tó dé pé huwal mustahiqqu lil ibada òun ló yẹ ká sìn lóhun nìkan wa huwal musta'anu bihi wahda òun ló yẹ ká wàrà lọ́wọ́ lọ́sọ́dọ̀ rẹ̀ lóhun nìkan huwal mutawakkalu alayhi òun ló yẹ ká gbára lé huwal hayy lọ́ba àlàyé gbogbo tí mẹ́láyé òun ní padà sí mọ́ huwal mumit huwal muhyi òun ní pààyàn ọba yìí ní sì ń yé èèyàn huwar razzaq ọba yìí lọ́ba tí ń fún yàn huwar rafi' aláànígbẹ̀yàn ga huwal khafid òun ní máa ń sọ yàn kalẹ̀ huwal jabbar ó jẹ gàba lẹ́ni gbogbo ń tọ́da huwal qahhar kò sí tipa rẹ̀ ọ̀ka huwal qadir alágbára ni. idha qabila al-qalbu
al-aqidata as-sahiha tí ọkàn rẹ bá ti rìsífù títóbi Ọlọ́run àti ìgbàgbọ́ nínú Ọlọ́run sayakunu qalbuka salima ọkàn rẹ wà balẹ̀ ọkàn rẹ wà lálàáfíà. alladhina amanu Ọlọ́run láwọn tí wọ́n ti gbọ́ Ọlọ́run gbọ́ walam yalbisu imanahum bidhulm tí wọ́n fi ẹbọ kún gbàgbọ́ wọn ká máa ṣe méjèèjì papọ̀ yasin àtọ́sí ìtajà ìsáwákà àti ẹbu tí wọ́n lọ mọ́ra wọn lam yalbisu imanahum bidhulm wọn ò fi imani àti dhulmu wọn ò fi máa gbáyé papọ̀ ká máa ṣe méjèèjì papọ̀ Ọlọ́run ulaika lahumul amn àwọn lọ́kàn wọn balẹ̀ wa hum muhtadun àwọn yẹn ti mọ̀nà Ọlọ́run mọ́sá fi mínà sínú àwọn tó mọ̀nà o Ọlọ́run mọ́sá fi wọ́n náà síbẹ̀ àwọn tí ò tí ì mọ̀nà tí wọ́n ti ṣìnà kọ́lọ́ mọ́sá bá darí wọn sójú ọ̀nà ọkàn wa kò ní sáré tí ìgbàgbọ́ bá ti wà ń bẹ̀ eléré ààrẹ náà nìyẹn òun náà ní ash-shirk wal-kufr torí pé ńgbà táàrin wa àtọ́lọ́run bá ti dàrú ọ̀yá kí ló kù fún ọ láyé mọ́ kí ló kù fún Ọlọ́run lẹ́yìn kò lè wọ́ná bí ìmánì rẹ bá ṣe wá nípa sí Ọlọ́run ọba bẹ́ẹ̀ náà ni ọkàn rẹ ó ṣe balẹ̀ sí. ẹlẹ́ẹ̀kejì andefaq ó ní ká máa ṣe mọ̀náfìkì ìdàhàrù alìsílámì wa ìbùtọ́nù lìkùf ká máa fi ìsìlámù hàn ká sì máa fi kèfèrí pamọ́ sínú kèfèrí gangan là ń ṣe àákàn ń àpíà ní mọ́sálásí lọ́dọ̀ àwọn mùsùlùmí ni ìṣẹ̀ṣe gangan ló gbàgbọ́ àmọ́ nítorí pé ojú fẹ́ ká mọ́ àbóní nǹkan kan tó fẹ́ gbà àbí kò fẹ́ kẹ́ ẹ mọ̀ ojú ń tì í láwùjọ lòun náà fi wá darapọ̀ mọ́ yín lẹ́fíjọ́ ń kí jímọ̀ lẹ́fíjọ́ ń kí ìdì èyí ń pọ̀ lára àwọn ọba láwọn ìlú ayé káàkiri wọ́n máa bọ̀rìṣà abọ̀rìṣà gangan ni wọ́n sì máa wá ìdì ọgbà Ṣàngó gbọ́ yín sì ń ṣe wọ́n sì ń sọdún ẹ̀ àmọ́ yóò máa wá ìdì yóò máa wá jímọ̀ àfọ̀n jálàbí tó ní èrè ńlẹ̀ àfọ̀n jálàbí tí ń gún eré ọká eré èrè tó ní òun ni ó sọ̀wọ́ fún yàn ṣé kìí ṣẹlẹ̀ bọ́ níbo Ọlọ́run ni ọká wọ́wọ́ ṣé ibi eré èrè ló ní àlọ́ ó ní fábùtẹ̀gù indallahi rizqa Ọlọ́run ni ẹ wá rísìkì wá sọ́dọ̀ èmi Ọlọ́run inna Allahu wa razzaq. àwọn eléyìí wọ́n wé láwàní wọ́n wá mọ́sálásí wọ́n ṣe kútúbà jímọ̀ wọ́n kírun mọ̀náfìkì ni wọ́n gba òòṣà gbọ́ òòṣà gangan ni wọ́n ń ṣe wọ́n kàn án darapọ̀ mọ́ wa wọ́n kàn darapọ̀ mọ́ wa tá ló kéwú ni torí ọmọ sọ fún yín pé tẹ́ ẹ bá kéwú tán kẹ́ tó wá ké tàwọn bàbá o kẹ́ wá ké tàwọn àgbà gbogbo àwọn eléyìí mọ̀náfìkì ni à ń pè wọ́n ẹni bá ti yọjú lọ́hùn-ún títún yọjú níbí àrùn yẹn tún burú ju ti àwọn kèfèrí tí wọ́n yọjú mọ́sálásí lọ. Ọlọ́run fi ní innal munafiqina fi darikil asfali minan nar Ọlọ́run ní ẹ̀rọ àwọn tí wọ́n yọjú lọ́hùn tí wọ́n tún yọjú ń bí ìsàlẹ̀ iná là á kó àwọn sí iná yẹn qaruha ba'idun ó wá jìn débi pé Ànábì sallallahu alaihi wasallam jọ kan Ànábì jókòó Ànábì kan gbọ́ gbà Ànábì ní kíní kan balẹ̀nsì àwọn sàhábà ní Ọlọ́run ọba àtiwọ́n náà lẹ́mọ àwọn ọmọ Ànábì ní wọ́n ju òkúta kan sínú iná jahannam látìgbà tí wọ́n ti jù ú ní ti ń bọ̀ wá ní ti ń bọ̀ ọ̀sẹ̀ balẹ̀ ni ìgbà tí wọ́n jù ú sínú inú ọ̀gbun jahannama yẹn láti bí 70 years ago ni wọ́n ti jù ú síbẹ̀ 1 year 2 year 3 year 4 years àbí ìsìnlọ́dọ̀ lẹ́yìn 70 years ló tó balẹ̀ sórí bó ṣe jìn tó ta ni ó gbọ́ ọlẹ́ mẹ́wọ̀n ta ló fẹ́ gbọ́ ọlẹ́ nínú ọ̀gbun yẹn ọ̀gbun jahannam má tẹ́tí sẹ́ni kankan mọ́ o bọ́ọ̀bà ló lẹ̀kẹ́ awo jáàmà pàláwo ni ọ́ mọ̀dé mọ́sálásí tọ́ọ̀bà wá mọ́sálásí másáwo. eléyìí ọkọ̀ nílẹ̀ Yorùbá àrùn ní ayé rẹ̀ ò lè balance ọlọ́run bá aláàrùn ròyìn wọn ní Quran ó ní wa minan nas ọlọ́run bá ní ń bẹ nínú àwọn èèyàn àwọn mọ̀nàfíkì man yaqulu amanna billah wọ́n mọ̀ sọ lẹ́nu wípé àwọn náà gbọ́ lọ́ngbọ́ àwọn náà gbọ́ lọ́ngbọ́ wa bil yawmil akhir agbájọ́ àlìkìyàmọ̀ gbọ́ ọlọ́run bá ní wa ma hum bimu'minin ọlọ́run bá ní irọ́ ni wọ́n pa wọ́n kàn ń sọ̀rọ̀ ìmánì jáde ni wọn ò ní ìmánì
yukhadi'una Allah wọ́n rò pé àwọn ń tan Ọlọ́run walladhina amanu wọ́n rò pé àwọn ń tan olùgbàgbọ́ òdodo tó kù wa ma yakhda'una illa anfusahum Ọlọ́run bá ní wọn ò tan ẹnìkankan eré ara wọn wọ́n ń tàn wọ́n jóná wa ma yash'urun àmọ́ wọn mọ̀ pé àwọn ń tan eré ara wọn wọ́n rò pé àṣírí àwọn bò. fi kulubihim marad Ọlọ́run bá ní àrùn bẹ lọ́kàn wọn kí láàrùn náà an-nifaq fasadahumullahu marada Ọlọ́run ní òun wá ṣe àlékún àrùn náà nígbà wọn máa rò pé àwọn ń tan Ọlọ́run wọn ń fèrè gbálẹ̀ ní tirọ́ hasbunallahu wa ni'mal wakil yóò kó tẹ̀síbá síta ẹlẹ́gbẹ́ awo sí ni isopc ọ̀daràn yẹn tí wọ́n jí mọ̀ yín ṣe yahoo plus ń jalè yín tó sògùn bàbá ológun wọn mọ́sálásí bàbá ológun pẹ́ràn bàbá ológun gbàgbé Ramadan Ọlọ́run láwọn mọ̀nàfíkì Ọlọ́run bá ní wọ́n kàn máa sọ jáde lẹ́nu ni Ọlọ́run bá ní walahum adhabun alim ìyà tí tani tí ro ní kanú egun Ọlọ́run ní ti ń bẹ́ẹ̀lẹ̀ fún wọn kọ́ńtàkù tọrọ kan wọn sàárẹ̀ fi kulubihim marad ay maradun nifaq Ọlọ́run bá ní bima kanu yakdhibun wọ́n pe Ọlọ́run bá nírọ́ wọ́n pa nábì nírọ́ tí wọ́n bá ti kú níbi tí ẹwà yẹn wọ́n ní òpùrọ́ mọ̀ọ́mọ̀ bá ó tún gbọ́ ìtọ́tún sọ láàárọ̀ yìí èmi ọ̀gbà gbọ́ o orí tèmi náà ń wò àti mọ̀ pé rọ́ ní ń pa ẹ̀sìn jòkótì ẹlẹ́yìn ní jama àwọn mọ̀nàfíkì tí wọ́n dára papọ̀ mọ́ àwọn sàhábà àwọn èyí ṣe sàhábà sàhábì ọ̀pàdé ẹ̀ ọgbàgbọ́ ó sì kú lérí ẹ̀ sẹ́yìn àwọn mọ̀nàfíkùn àwọn èyí ṣe sàhábà kò sí mọ̀nàfíkì nínú àwọn sàhábà nàbì àwọn mọ̀nàfíkì dára papọ̀ mọ́ àwọn sàhábà ni àwọn sàhábà nàbì èyí ṣe mọ̀nàfíkì ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa Ọlọ́run bá ṣàlàyé eléyìí nínú Suratul Baqara ayé ẹlẹ́ẹ̀kẹwàá ẹja lọ lẹ́ka Ọlọ́run ní àrùn bẹ lọ́kàn wọn àrùn kíni àrùn ṣekú ṣẹyẹ ọ̀jẹ̀ ńlọrọ̀ jẹ́ ńlẹ́ kíni jẹ́ mọ́sálásí gbogbo ẹni tí bá ń ṣe léyìí kó lè túbá ọjọ́ lọ ọ̀kan lọ́lọ́hún ó rí pé tí àárẹ̀ yẹn bá lágbára tán wọ́n tó ṣe mọ̀náfìkì yẹn tó àbá lójú tu ẹ̀ mọ́ tí wọ́n pe ìyá àgbà tí wọ́n rí yanjú wọ́n pa ayé ò rí yanjú wọ́n pa ọ̀fọ̀ yanjú ẹ̀ bàbá ológun náà ṣe tiẹ̀ kò lójú tu kí ló máa ń padà sọ yóò ní Ọlọ́run o ẹ bá ń bẹ́ẹ̀ àtọmọ̀pọ̀lọ́run wà ló ń singi ọmọ̀pọ̀lọ́run wà ló ń sinrin ọmọ̀pọ̀lọ́run wà ló ń da èkúsẹ́rì ló fi ń dààmú aráàlú ọwọ́n rìn bí wèrè ọlọ́mọṣẹ́ wa ní mùnáfíkùn o ó di mélòó jama ó di méjì kí wàá ní ìwòsàn ẹni tí ń ṣe nifak kó lè bẹ̀rù Ọlọ́run kó tún bá náà ni kó sì mọ̀ pé ọba àdúgbò àlè kìámà àṣírí òun tó bò láyé ni kò ní bò lọ́rùn torí pé kò pàdé Ọlọ́run pẹ̀lú ọkàn tó mọ́ Ọlọ́run sì ní ẹni tí ó gbádùn illa man atallaha biqalbin salim àrùn bẹ ní ọkàn rẹ̀ ẹlẹ́kẹta àríyá saratanul qalb kárí ni lérí ìjọsìn o lè kọ́lé nítorí àwọn èèyàn o lè ra mọ́tò nítorí àwọn èèyàn ra kọ́lọ̀ tó bá wọ̀ kó o sì kọ́ lulẹ̀ rẹ̀ síbi tó bá wọ̀ o lè ra aṣọ nítorí àwọn èèyàn kì í ṣẹ̀sìn o rí tó bá ṣẹ̀sìn má ṣe ń torí káwọn èèyàn lè bá a rí ọ kí èèyàn máa ní ìrìyà nínú ọkàn yìí kí mo fẹ́ kí wọ́n mọ̀ pé ìsìn lọ́hùn mo fẹ́ kí wọ́n mọ̀ pé mo lọ Mákà kéèyàn lọ Mákà kọjá pé ibi wọ́n ti ń ta iyín ní ọ̀kọ̀ọ̀kan máa wá iyín Mákà aláàjì yóò máa wá fẹ́ yín kẹ àrùn bẹ lọ́kàn ẹ̀ àríyá kárí ni wọ́sùmùá kágbọ́ ni mo fẹ́ kí wọ́n gbọ́ pé mo lọ Mákà ọ wá mú fóònù ẹ̀ ìfi rìkọ́ọ̀dì nígbà tí ń ta wáfù lọ́wọ́ àrùn bẹ lọ́kàn ẹ̀ àrùn yẹn sì ni yóò kó bẹ́ẹ̀ sìn ẹ̀ yóò sì kó ba ara rẹ̀ tó ti bá ti kó bẹ́ẹ̀ sìn rẹ̀ yóò padà wọná torí rìyà kárí ni ìmọ̀ ń bẹ̀ sí jẹ́ ni ẹ̀sìn téèyàn bá ti fi kárí ni sínú ẹ̀ Ọlọ́run nígbà tọ́lọ́run bá ti gbà á èèyàn ti rógò ó ń ta wáfù ó ń ṣe kámẹ́rà ń ṣe fídíò kọ́ọ̀lù
kò mọ̀ pé tawaf iṣẹ́ hajj tó ń ṣe yẹn kò yàtọ̀ sí ìgbà téèyàn bá ń kírun èèyàn gbé rákànà ro fẹ́ kí zuri ó wá ṣẹ́ẹ̀tì kámẹ́rà live pé káwọn èèyàn máa ṣe kí ni kí wọ́n máa wò ó pé òun kírun àwọn èèyàn kọ́mẹ̀ntì pé ẹrù kú dáadáa o kọ́dà sojúdù yín mashallah ọ balance ọ wá sálámà tán àwa ní ìrún tó kí n ta ló ní ọlọ́lọ́ sọ́dọ̀ ló ní ta ló ní jàmá àwọn èèyàn tó fi hàn ní ní maka tó lọ ájì tó lọ ó lè ṣeré lọ́hùn ni ọlọ́hùn ní gba ájì téèyàn ń ṣe pẹ̀lú kárí ni àníyàn ájì òun náà ni pé kí wọ́n lè mọ̀ pé wọ́n náà ó ti lọ maka òfò ni ó kọ́lọ́mọ́sà ìsọ wa ń bẹ̀ àrùn ni àbá tí ń jíṣẹ́ ọlọ́run torí owó ó ṣe wá àṣìtá wọn kì í tán ń béèrè pé owó sẹ́ńkọ́ àrùn ni àní wọn mọ fáfá mi lówó wá àsìkò tó wá èmi máa ń gbọ́ ni o yóò ní iye báyìí lòun ó ṣe kínní lòun ó gbà ẹ sì wá ráìsì kúlà kan àtẹnà kúlà kan torí àwọn ọmọ kí ó dájọ́ mọ̀ ìdáàkùn kí ló fẹ́ dé báwọn ju ọlọ́run níjọ́ lè kíyàmù àwọn olówó wa wọn ò lè náwó fẹ́sìn ní kọ̀rọ̀ àfi táwọn yẹn bá pọ̀ àrùn ni torí pé anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi ni ọlọ́run ọba sọ fún òun pé ana agina asuraka ani shirik èmi ọlọ́run ọba mọ́rọ̀rọ̀ kúò níbi kẹ́ ẹ máa ń fẹ́ nìkan sẹ́gbẹ́ mi kẹ́ ẹ máa wá ṣèjọsìn torí ẹ̀ kọ́mọ̀ wá jẹ́ torí mi má ọlọ́run ọba ní èmi kú láàrin yín anabi lọ́lọ́run ní mọ́ ní amala àdìsí kùdìsí lélẹ́yò ẹ̀gbọ́n ní ma sọ fún anabi anabi ní ọlọ́run ní ẹni bá ṣiṣẹ́ kan tó pé lẹ́sìn ashraka fi ima'i ghairi ó wá jẹ́ pé nígbà tí ń ṣe lọ́wọ́ èmi làwọn èèyàn rò pé ń ṣe fún àmì mi mọ̀ pé nítorí nǹkan kan ṣe é ni taraktuhu wa shirika anabi ní ọlọ́run bá ní ń pa iṣẹ́ yẹn tì í nígbà lọ́wọ́ ẹ̀ òun náà fúnra ara rẹ̀ ń lè kúrò láàrin àwọn wòlíì mi ń lè kúrò láàrin àwọn ẹni rẹ̀ ń pa òun náà tì taraktuhu ọlọ́run ní filẹ̀ ìní gbòhun gan wọlé wàṣírìkàhù ìbádà tó ṣe yẹn ẹbọ ló ṣe torí pé aṣíraka ma'i ghairi fil ìbádà láṣẹ lọ lè mójútó ọkàn wa àrùn yẹn gbogbo wa ní í ṣe ọkàn pọ̀jùra wọn lọ ní kó máa ha Quran kó máa ha Quran kó máa ṣe tìláwà Quran kó máa ṣe mọ̀rọ́jà àwa rí i pé ó fẹ́ ṣe competition ó fẹ́ gba káà ni àwọn rò pé òfin gba aládá ni nígbà ó sì gba mọ́tò tán ó sì mọ̀rọ́jà mọ́ làwọn àfáà kan náà fi sọ pé musabaqatul Qur'an al-Karim bid'ah àti bid'ah tó fi dín wọn bá máa ṣe ní gbogbo olùwáyé tá ti ń ṣe ayna dalil wa hadha ar-riya yufsidu quluba abna'ina àwọn ọmọ wa wọn máa múra musabaqa nítorí pé wọ́n fẹ́ gba kíni tẹlifíṣàn yìí ṣe tìláwà Kùránì nítorí pé wọ́n fẹ́ ṣe kíni wọ́n fẹ́ gba rédíò wọ́n fẹ́ gba fóònù wọ́n fẹ́ gba dọ́là àwọn àrò pé ń ṣàìsùn yìí ṣe tìláwà fi ń súnmọ́ lọ ni tí wọ́n ní yọ gba aládàá mẹ́wàá lè rárá fi kan ọwọ́ lóun ọgbà yẹn máa gbé káàlù òun fẹ́ ṣe kíni òun fẹ́ gbà alisa aradul Qur'an ni pé àwọn ọmọ wa afẹ́ kí káwò bí wọ́n ha ń ta ní kán ha bí wọ́n ha tí wọ́n máa bí wọ́n mọ́ ọ̀ya ẹ máa kà á lọ́kọ̀ọ̀kan tí wọ́n bá ṣe kà á tán ẹ fún gbogbo wọn ní ẹ̀bùn kankan náà wàá tẹ̀já ẹ fún wọn lẹ́bùn kankan náà bó ṣe dé pé ààrẹ ni tó kà á dájú ẹnì kejì lọ àmọ́ gbogbo wọn ni wọ́n mọ̀ léra wọn. àmọ́ kọ́ ọmọ ó ti wákàtí wá ṣe tẹ́lẹ̀ bí àwọn ọmọ lérí musabakọ̀ kọ́ ọmọ wa béèrè pé dáàdi yìí ń dòun ní àtúntò mi ọ̀daràn lọ́mọ yẹn tọ́ba ti máa la tán kò ní í sìn kankan nítorí ọlọ́mọ ẹ̀yọ́ máa yá mi kọ́ lọ́mọ bá ṣe wá jẹ́ o kí ni ìwòsàn àrùn kárí ni kí ni ìwòsàn rẹ̀ òun náà ni kéèyàn bẹ̀rù Ọlọ́run lẹ́yìn náà kéèyàn sì máa wò pé òfò ní ẹlòmíì ti hewu látara pé ṣe dáwà ọ̀dàlẹ̀ kéwúlẹ̀ àmọ́ àníyàn rẹ̀ ni pé táwọn bá ti ń ṣe wàlímà
òun máa fi ń ṣe ara ni dín wàlímà gangan là ní ẹ̀ sẹ́yìn pé ká sanwó lé kéwú kẹsàn haram àbí kọ́ ọmọ parí lé kéwú kan bọ́ àfáà ní kan kẹsàn haram àlélẹ́ yìí lóun dá lé kéwú lẹ̀ tẹ́ purposely nítorí kí ni jama nítorí pé wọ́n fẹ́ máa ṣe ayẹyẹ tí wọ́n fi máa rówó àníyàn yẹn Ọlọ́run rí ní ọmọ sàrẹ́ ọ̀gbọ́n ọmọdé ojú ọ̀rọ̀ o káwọn èèyàn lè wá o bójú bá sùn wàhálà ti dé yọ̀bọ̀ yàgbẹ́ afáàkìlódé àní wọn náà olójú òní máa ń bẹ lọ́hùn owó ṣòfò ọlọ́mọṣà sọ wa níbi aburú bẹ́ẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa ká lè mójútó ìjọsìn wa àrùn burúkú ni o àṣùbọ̀ àlùbídà wọn ní bídíà náà àrùn ni sórí bídíà kò nídìí kọ́ ṣẹ̀ṣẹ̀ tó máa dára ẹ láàmú ẹni bá ti láàrùn bídíà lọ́kàn gbogbo ń tà nábì bá ti ní ká ṣe kò ní tẹ́ lọ́rùn àfi tó bá hun tiẹ̀ kódà ẹ̀mí rẹ̀ ó máa fà sí bí èyí tí wọ́n hun tí ò lẹ́rìí ju bí ó ṣe fà sí èyí tó lẹ́rìí lọ àwọn ní tẹ̀ ń ṣe yìí wọ́n ní bídíà ni àbí wọ́n náà sì lẹ́rìí múlẹ̀ kí lóde tó wá dúró lérí agídí pé nítorí ọmọ ṣe nìyẹn ọ̀nà mẹ́rin wá ọ̀rẹ́ rí ọwọ́ ni ṣé gbogbo bídíà náà ni kèfèrí ni ṣé náà bọ́ sọ nìyẹn àní tó ń ṣe yẹn ṣe kò sí evidence fún Al-Qur'an ọmọ mọ̀ pé tàbá ti ń dá bídíà lẹ̀ á máa pa súnà ni kò sí bídíà kan táwọn yẹn dálẹ̀ tí ò sí súnà kan táwọn ẹbí ni ká ṣe lérí nǹkan yẹn wọ́n kójọ ládùúgbò wọn làwọn ṣe Lailatul Qadr àbí wọn a ní kílẹ̀ ń wá wọn làwọn wá òru Lailatul Qadr níjọ́ ni wọn làwọn ọmọjọ́ náà èyí tẹ̀ wọ́n ń ṣe lẹ́nu kọ́ wọ́n ní Lailatul Qadr náà ní níjọ́ wa ni wọn làwọn ọmọ ìmọ̀ bẹ́ẹ̀ bá ń gbàrin yẹn yé la ya'lamu al-layla illa Allah ẹnì kan ọmọ òru yẹn lẹ́yìn Ọlọ́run àwa ní níjọ́ wo ni wọn làwọn ọmọ èyí tẹ̀ wá ń ṣe lẹ́yìn ìṣáì pẹ̀lú mísánná àti àfa alásàlátù yìí àti ustazu kí lẹ́ ń ṣe wọn ní Lailatul Qadr níjọ́ ni ọ̀bọ̀ sí wọn làwọn ọmọ sẹ́wọ̀n pé àrùn ni àtàmọ́rọ́dún kọ́lù ìtọ́jú kó béèrè ni pé ọ̀dà yín gbà tẹ ní eléyìí ọ̀dà bóòlù ànábì ṣe wá òru Lailatul Qadr ànábì máa ń ṣe ìtìkáfù àbí wala tubashiruhunna wa antum aakifuna fil masajid ọlọ́run bá ní ẹ máa ń súnmọ́ àwọn ìyàwó yín tẹ bá wà ní ìtìkáfù nígbẹ̀yìn Ramadan tó ọ̀dọ́ ti kílẹ̀ àná wọ́n wà ní Qur'an Suratul Baqara lẹ́yìn náà àwọn ìyàwó ànábì wọn ní káàdà rasul ya'takifu al-ashr al-awakhir min Ramadan ànábì sọ̀sálà yín máa lọ lẹ́sẹ̀ ìtìkáfù tí Ramadan bá ti kú mẹ́wàá this is evidence from Sunnah yóò ní àfa akadha wajadna alayhi aba'ana bá a ṣe báwọn bàbá tiwa tí a máa ń ṣe nù bí mùdírù ṣe gbé kalẹ̀ nu sheikh bó ṣe gbé kalẹ̀ nu látọjú ayé sọ́ni kèsè wòlé ọlọ́ mo ní sàtífíkẹ́tì dàtí wọ́n fún bàbá ẹ mú sàtífíkẹ́tì jáde alibidia àrùn ni o kódà bí èèyàn bá ṣẹ̀ṣẹ̀ gba súnà tọ́lọ́wọ́n bá ti yọ àrùn yẹn kúrò lẹ́mìí rẹ̀ yóò mọ̀ wò ó pé ṣé súnà ò ní dáhùn padà sẹ́yìn báyìí òun tóun máa ń ṣe yá Latif 10 million tí wọ́n wá ní kóun má kà á mọ́ kóun kàn ṣe èyí tí pàwọn bá ṣe kínní èyí tó bá ká ọmọdé rẹ̀ gbà ní títí tó fi sọ pé àlẹ́ yìí tá ànábì ṣe lọ́nà yá Latif kọ̀ọ̀kọ̀ rẹ́ẹ̀tì ó ní yá Latif olùtúfù bì nítorí sọ nìyẹn ọba aláàánú ṣàánú mi nítorí pé ládùúgbò nìyẹn kìí ọmọ ní ya Razaq ya Razaq olùsókùnì nítorí pé ládùúgbò nìyẹn ọba Razaq fún mi lárìsìkì tó bá gbé lárúbáwá tó bá ya Razaq fún mi lọ́wọ́ ya Fattah sínà fún mi ya Ghaffar fẹ́ríjì mi sálẹ̀ mọ̀ tó máa orúkọ ọlọ́run tó ń ṣe kíni tó ń pè. gbogbo àwọn tó ń la sàlátù Sunday àrùn ọkàn nídà wọn làmú o wọ́n ti gbọ́ sunna o wọ́n sì ti yé wọn o àmọ́ àlẹ́ yìí táwọn ọmọ ṣe kíni táwọn ọmọ ṣe nìyẹn kọ́lọ́ mọ́sá bá dá wọn padà sójú ọ̀nà ọlọ́ agbára ọlọ́run ọba wa anabi ni man amila amalan laysa alayhi amruna fahuwa raddun gbogbo ẹni wá ti ṣiṣẹ́ kan tí èyí jẹ́ pé àwa la ní kó ṣe ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ níjọ́ àlùkìyámà bọ́lá wọn bá ti gbà àkóbá bá bí ọba kò pàdé ọlọ́run dáadáa ẹ̀yìn ọba tó wá mi Tìjàníyà aláṣọ tí ò túbá níbi Kọ̀dìríyà onílù oníbàndírì tọ́fẹ̀ jáde láyé kò pàdé ọlọ́run pẹ̀lú ọkàn tó dáa
ọkàn tí ó là nínú wàhálà nínú ọkàn tí ó sì bídíà ń bẹ illa man ata Allaha bi qalbin salim. tó bá ti gbọ́ fún ní bídíà ní rọ́jú filẹ̀ béèrè súnà rẹ̀. ẹ̀yọ́ mayami kí wọ́n ní ìwòsàn fún bídíà òun náà ní kéèyàn máa lọ lè kàtírà súnà kó o sì máa jòkó táwọn àfa súnà àwọn àfa àkọọ́dẹ̀ máa tẹ̀lé súnà tó wà lọ́wọ́ wọn tí wọ́n ń kà fún ọ lọ́wọ́ máa tẹ̀lé torí níjọ́ mi àfa lè wu ti dún ẹ̀ gẹ́gẹ́ bí èèyàn gairu ma'sum tá a sọ bí a ṣiṣẹ́ kullu bani adama khata wa khairul khata'ina tawwabu Ànábì ní gbogbo yín lè ṣe mistake ló sì jẹ́ pé àwọn ẹlòmíín kí personal behaviour wọnú ìmọ̀ wọnú dáwà ẹ wàá rò pé nínú tíra ni wọ́n ti ṣe kíni ni wọ́n ti rí tẹ́ ẹ bá fura ìní èdè mà pé àfa yìí ń bínú púpọ̀ ṣé bá níbi náà ṣe máa bínú nìyẹn bẹ́ẹ̀ sì ni àdámà tiẹ̀ ni àfa yìí fẹ́ràn kọ́sà máa yẹn dì tọ́rọ̀ kékeré bá ti ṣẹlẹ̀ báyìí kò ní bá ọmọ yẹn sọ̀rọ̀ mọ́ la yusallimu alayhi àní kí ló dé ó ní òun kàn kórìíra rẹ̀ nítorí Ọlọ́run kí ló dé tó ṣàlàyé fún kó jẹ́ ọmọ pé ní ti ń ṣe ọ̀dà ó ní kò ní ìdí ọlọ́mọdé sọ níbi irú mọ̀ báwọn bídíà ọ̀dà o ẹlẹ́ẹ̀karùn-ún èèyàn mayami shahawatu azina maradun fatakun yudammiru al-aqila wal-jisma wal-a'da'a kullaha òun náà ni adùn ara tó ní í ṣe pẹ̀lú ṣìnà àrùn ni àrùn ọkàn ni ẹni tó bá ti ní kọ́ máa lọ lè sunkún sọ́dọ̀ Ọlọ́run ìyàwó mẹ́rin ò lè tó ní ṣìnà jàmá yóò tún ṣe ṣìnà lẹ́yìn ìyàwó mẹ́rin. ẹ̀yọ́ máa yá wa tọ́lọ̀ bá gbà wá láyè ká máa fẹ́ ìyàwó mẹ́wàá ò lè tó ní ṣìnà yóò tún ṣe ṣìnà lẹ́yìn torí ojú ló wà ọkàn ló sì wà. azina marad àrùn ni ọlọ́ni yá nisa anabi ọlọ́ni mo pè ẹ̀yin ìyàwó anabi lastunna ka ahadin minan nisa ẹ sọ́ra yín o ẹ̀yin ọ̀dà gẹ́gẹ́ bí àwọn obìnrin lásán o ìní takaytunna ẹ lè bẹ̀rù Ọlọ́run tẹ́ bá bẹ̀rù Ọlọ́run fala takhda'na bil qawl níta fi mọ̀ pé bẹ̀rù Ọlọ́run òun náà ní kí fala takhda'na bil qawl ẹ má máa lé ohùn lójú àwọn ọkùnrin tí è ṣe ànábì fayatma'a alladhi fi qalbihi marad kọ́ máa jẹ́ pé ní tí àrùn ṣìnà ń bẹ lọ́kàn rẹ̀ yóò máa wá tàn máa yín ipe tóun bá lè gba ìyàwó ànábì ìbádà ọlọ́run ní àrùn yẹn ń bẹ lọ́kàn àwọn kọ̀ọ̀kan tí wọ́n ṣe gbà sílámù tẹ́ ẹ bá ń lé ohùn wọ́n máa tàn máa ipa wọn fẹ́ dọ́dọ̀ yín nítorí àrùn ṣìnà tó wà nínú ọkàn wọn wa kulna qawlan ma'rufa ẹ sọ̀rọ̀ nọ́mà qawlan ma'rufa kílẹ̀ fẹ́ nǹkan báyìí ànábì wà ń lé wọn ò sí ń lé ọ̀tán síbẹ̀ ẹ̀yọ́ màá yá àwọn wo ni ọlọ́run ọba ní àwọn tí ṣìnà ń bẹ lọ́kàn wọn wọ́n ti gba ìsìlámù àmọ́ ọ̀rọ̀ tí yé dáadáa àbí ọkàn yẹn sì dọ̀tí tọ̀ lásìkò ànábì ni wọ́n wá o ká tó wá pé nísìn ọkọ ìyàwó àti ìyàwó wọn lè rojọ́ lọ́dẹ̀ ọ̀rẹ́ ọkọ ó sì máa tàn máa pé arábìnrin yẹn àjọ sọ̀rọ̀ yóò sì bá a sọ̀rọ̀ yóò ní kó kó ń lé ẹ̀ yóò sì fẹ́ ń ṣẹlẹ̀ láwùjọ wa yóò lè gbalẹ̀ fún ọ̀kan ṣẹlẹ̀ tí ó ní ọmọ padà wá gbalẹ̀ fún ìyàwó mi bìkan ọ̀rẹ́ mi ti bá wa parí ìjà nígbà tí ìyàwó rẹ̀ náà ń lẹ́hùn àbí tí ń wọṣọ káṣọ níwájú ọ̀rẹ́ ìyàwó rẹ̀ kí wọ́n mọ gbóúnjẹ fọ́rẹ́ rẹ̀ o tí ìyàwó rẹ̀ bá dá tán kíchìn tó tó sínú tírè tán ìwọ lọ́wọ́ á lọ pẹ̀lú ọlá rẹ̀ ọwọ́ lọ lè gbé wá ìwọ lọ́wọ́ á sáfọ̀ rẹ̀ orí ibú ni kí ìyàwó yẹn kọ́ mọ sáfọ̀ rẹ̀ yàn sọ́ọ́rí ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n sáfù ni bí ìyàwó ṣe ń lọ tí ń wo àkọ̀yìnsí rẹ̀ tí ń wo àkọjúsí rẹ̀ àrùn bẹ nínú ọkàn ẹ̀ tí ọba rí tí ó yẹ kó rí ó lè gbé nǹkan jẹ fún ọ
ó lè fi mọ́tò pa ọ́ tí àrùn yẹn bá spread tán lọ́kàn rẹ̀. nígbà tó lọ́wọ́ sọ pé àwọn ìyàwó ànábì kí wọ́n mọ̀ lẹ́hùn bí wọ́n ṣe tó tọ́jú pé nìkan kan ò ṣe ẹ̀ wá láyàláyà kọ́ wá sọ pé ìyàwó ànábì lọ́wọ́ kàn àmọ́ Ọlọ́run jẹ́ oyé wáyé pé ọ̀rọ̀ obìnrin kọjá bẹ́ẹ̀ àwọn nǹkan bẹ tí àrùn ṣìnà ń bẹ nínú ọkàn wọn. ìyàwó rẹ̀ ló ń fẹ́ rí ustaz ọwọ́ ni ṣéwù pè ẹ́ wọ́n ní kó yọjú ọ̀daràn ni wọ́n kọ́ yẹn ustaz ní kó yọjú báwo kí ni wọ́n ṣe láyé ẹjọ́ lọ ní ẹjọ́ jòkó báyìí ọmọ wò ustaz dáadáa ó jòkó ti ìmáàmù bẹ́ẹ̀ bá ṣe ń rojọ́ tá ìparí ìjà tá ń sọ̀rọ̀ ṣòro lọ́mọ wojú máàmù ẹni bá ní àrùn yẹn la kéwọ̀ràn fẹ́ lomi kéwọ̀ràn bóbìnrin bá bá ṣe rúkìá bàbá rẹ̀ ọkùnrin ó wà ńbẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ ọkùnrin ó wà ńbẹ̀ àbúrò rẹ̀ ọkùnrin tó ti bàlágà ó wà ńbẹ̀ ọkọ rẹ̀ ó wà ńbẹ̀ ẹnìkan gbọ́dọ̀ wà ńbẹ̀ ayàkàlù wà nà rajulun bimura anábìrin káni kankan ní oyin sọ àbá yìí bẹ́ẹ̀ ṣe tó nínú ìmánì ẹ má wà ní kọ́lọ́mù pẹ̀lú obìnrin o fa inna shaytana thalithahuma torí pé shaytan òní ó sì kẹta yín àwọn sàhábà ni wọ́n kọ́kọ́ ń bá wí kán tó bá wa wí àrùn sì ní lágbára àrùn burúkú ni ẹni bá ti wá ní àrùn yìí la kò ní gbélé ọkọ tọ́bájóbìnrin yóò mọ̀ ọ̀nàjú wọn torí àrùn yẹn ń bẹ lára ẹ̀ ọkọ̀ kan ò ní tó kọ́lọ́mọ́sà sọ wọn bẹ́ẹ̀ tó nígbà tí wọ́n ní káwọn ìyàwó ànábì ọmọ sọ̀rọ̀ nọ́mà ńlá àwọ̀ wa dálẹ̀ kéwìlẹ̀ àwọn obìnrin tí wọ́n jáde tànà wíyà lọ́dọ̀ wa àwọn ọmọ wa kọrin wọ́n mọ̀ rèdí sáwọn ọkùnrin wọn làwọn ń gbèsè nǹkan ṣe Islam nìyẹn jama Suratul Ahzab aya 32 lọ́lọ́run ti ní kóbìnrin ọmọ máa dín ohùn àtàyẹ̀wò ànábì wọn gbọ́dọ̀ dín ká sọ̀rọ̀ nọ́mà obìnrin tó wá jáde tànà wíyà tí ń kọrin ńkọ́ ṣé kò ní dín bí ṣe ń kọrin náà ní gbogbo àwọn mọ̀kádàmù tó dòkú ọmọ wò ó ọmọ ìlú wo lọmọ yẹn aburú tí ń ṣe wọ́n mi mọ̀ olúdi tí wọ́n ń ṣe yẹ kéṣe kékeré wọ́n ní káwọn ọmọge kan wá jó nígbà míì wọ́n ní káwọn ìyàwó lé àwọn ìyá lásàlátù wọ́n ní káwọn akakọ̀ sídà níwájú àwọn ṣéwù àwọn ọ̀daràn àrùn ṣìnà ń dààmú alùbídíà àrùn ṣìnà ń dààmú alùsúnà o ọmọ ya lọlẹ mójútó rẹ ẹlòmíì kìíní ti ń bẹ lọ́kàn rẹ̀ kó tó gba súnà ó gba súnà tán kò tí ì rí yọ kò tí ì rí àrùn yẹn treat tọ́ba ti wá mọ̀ bọ́lọ̀ ń ṣe dá ọ wá gbìyànjú kó tètè wá bayọ fún àrùn yẹn torí pé yọ padà pa ọrùn yọ padà ṣe sábàbí òṣì yọ padà ṣe sábàbí àrùn yọ padà ṣe sábàbí ìbínú Ọlọ́run lérí rẹ yọ padà yọ aṣọ yìí kú Ọlọ́run rẹ oníjọmọlúwàbí má tó fi pàdé Ọlọ́run ọ̀wá nírìn sí gbogbo ibi tí ṣìnà fi máa ń rọrùn fún yàn Ọlọ́run wala taqrabu zina Ọlọ́run gbogbo tí ó mú yín ṣe ṣìnà ẹ má súnmọ́ bí ká máa wo sex film ká máa wo dramas ká máa wo music ká máa wo comedies gbogbo social media wa lẹ́ni full of sex bí wọ́n polówó ọjà obìnrin wọ́n fi polówó ẹ̀ bí wọ́n ta bàtà obìnrin wọ́n fi polówó ẹ̀ bí wọ́n ta fìlà obìnrin wọ́n fi polówó ẹ̀ bí wọ́n ta oúnjẹ obìnrin wọ́n fi polówó ẹ̀ gbogbo sanbọọdù káàkiri oho bóòlù òsì wa ní gbé ọkàn tó dọ̀tí dọ́dọ̀ Ọlọ́run ọ gbọ́dọ̀ kú kí wọ́n bá sì ná lọ́kàn rẹ̀ ipò onífẹ̀ẹ́ láì ṣe bẹ́ẹ̀ o kú pẹ̀lú ẹ̀ṣẹ̀ ni torí pé bẹ́ẹ̀ bá ṣe pé ikú tí ọ̀pá ó tún ṣe àmẹ́ni tó bá tú bá kóhun ò ṣe mọ́ tí ó sì débẹ̀ mọ́ lóòótọ́ Ọlọ́run bá aláwo ṣàforíjì gbogbo èyí tó ti ṣe sẹ́yìn Ọlọ́run ṣàforíjì ẹ̀ fún Ọlọ́run ni ẹ má súnmọ́ sí náà o innahu kana fahisha Ọlọ́run bá ní ìdọ̀tí ni wàsá àṣàbílà ọ̀nà burúkú ni ẹni bá rìn ọ̀nà burúkú yóò sọrí burúkú kọ́lọ́mọ́sà sọ ẹnì kọ̀ọ̀kan wa níbi abala bẹ́ẹ̀ ọlọ́gbàrá Ọlọ́run bá wa ẹ̀yọ́ mayami ẹlẹ́ẹ̀kẹfà alhassadu kí ni mo pè é alhassadu ìlara ha dáhùn ọ̀dọ́ọ̀lù àrùn ńlá ni àrùn tí máa ń jẹ sẹ́ẹ̀rẹ́ nígbà tí iná bá ń jẹ kì í sẹ́pẹ́ téèyàn dọ́dọ́ lọ́njọ́ àlè kìámà tí ò ní bá náà fi lábẹ́ mọ́ èyàn dé ọ̀dọ̀ Ọlọ́run ọba kò ní bá tàájùdí àti dùwà mọ́ tìláwà Kùránì wọ́n ní kò sí mẹ́mọ́ kí ló dé wọ́n ní ìlara ti jẹ́ Ọlọ́run dáyàn lọ́lá òun sì ń lara rẹ̀ bó láti mọ̀ pọ̀ ń lara
òun náà ni kọ́ ọmọ fẹnubantọ́ lọ́n ṣe fún jẹ́ kó o sì máa sọ̀rọ̀ láì dáa kó o sì máa rò lẹ́mìí kí oore náà bọ́ kúrò lọ́wọ́ ẹ̀ tó bá ti nírú àrùn yẹn lẹ́mìí àdánwò ti bá àdánwò ti ṣe kí ni jama àdánwò ti bá yẹn kọ́ lọ́mọ́sà sọ wa níbi aburú bẹ́ẹ̀ ẹ̀yọ́ màá yá mi ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó ní am yahsaduna an-nasa ala ma atahumullahu min fadlihi ọlọ́wọ́n bá ní àwọn wo ni wọ́n ń lara ẹni tí mo bù fún ọlá mi ta ni ń lara ọlọ́run béèrè ni am yahsadun ọlọ́run ṣe ẹ̀ máa lara ni èmi mo bù fún ọ ní ọlá mi tẹ́ ẹ bá lara wọn tẹ́ ń bínú àwọn kẹ́ ń bínú èmi gẹ́gẹ́ lẹ́ ń bínú ẹ̀ sọ pé yìí ń pín dáadáa inú yóò dùn sí tí mo pín ọmọ ya ájúra wa lọ nínú gbogbo nǹkan ẹlòmíì ò ní mà yóò lówó yóò lẹ́sìn yóò sì wà lìjẹ́nà ẹlòmíì ò lówó kò ní lẹ́sìn ẹlòmíì ò lẹ́sìn kò ní lówó ọlọ́run fẹ́ lómi gbogbo ẹ̀ ọlá rẹ̀ ni ẹlòmíì ò bímọ rẹpẹtẹ yóò kọ́lé tó nítumọ̀ yóò máa gun mọ́tò tó nítumọ̀ ọlọ́run bá Allah yóò fún lálàáfíà yóò sì máa ṣẹ̀sìn ọlọ́run yóò sì wà lìjẹ́nà ẹlòmíì ò máa sàárẹ̀ yóò máa ṣẹ̀sìn ẹlòmíì ò bímọ àmọ́ kò ní lówó ẹlòmíì ò lówó kò ní bímọ ẹlòmíì ò ní lówó kò sì ní bímọ. bọ́lá bá wá pín kinní kankan fún ọ máa wá máa dúpẹ́ máa wo ẹni tí wọ́n ní jù lọ máa wo ẹni tó ní jù wọ́ lọ ẹni bá ń lara tó ń sọ̀sọ́kúsọ ìmọ̀ wo ló ní tíra wo lọ́mọ mọ́tò wo lọ́ra ilé wo lọ́kọ̀ àwọn ọmọ wo náà ló bí tó sì mọ̀ pé lára ni iṣẹ́ rẹ̀ ń parẹ́ ni o anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi ni dabba ilaykum ayé nakọ́la ilaykum anabi ni ó ti wá sẹ́sẹ́ yìí náà la o ó ti darí wá sọ́dọ̀ yín da'ul umam àrùn àwọn ìjọ tó ti sáwájú yín qablakum alhassadu anabi ní àrùn náà ní ìlara wal-baghdha àti káka máa bínú òdì kọkàn máa bínú kó máa yá rẹ̀ ọ̀ sálámà sí ma kò ṣe bọ́ kò ṣe bídà mùkáfírà ẹlòmíì kò ṣe bídà rárá khilafu masala khilafiya òun lọ́kàn dá ẹjọ́ lẹ̀ lọ́ba yẹn lódì al-baghdha ó tó wọn sọ fáwọn yẹn pé ẹ má dọ́dẹ́ o tí wọ́n náà sì mọ̀ pé masala yìí àwọn àfa àgbààgbà náà àwọn náà yapa lérí ẹ̀ kí ló dé tó lọ lè bá àfa tọ̀hún àfa àgbààgbà kí ló tó lè bá kanú wọn tí wọn ò sí lérí mọ́ọ̀kì fún rẹ̀ al-baghdha àrùn ni ẹni tó bá ní àrùn yẹn tó bá wọnú ìjọ kan yọ bàbẹ̀ jẹ́ yọ kẹyìn yín síra yín àfa ọ̀rọ̀ tó sọ lẹ́ẹ̀kan ẹ̀yin ní dọ́gbọ́n ṣe rọ́dù fún o bóyá ìmọ̀ ṣé tó wá ṣe láyé ni kọ́mọ ni wọ́n ti tún gbé ẹ̀sìn àfa kan jáde ń sin o màá sẹ́yìn ẹ̀sìn yín sìn ṣé n tọ́lọ̀ ní ọwọ́ sí láyé ni ẹ kẹ́ ẹ máa faṣọ àwọn ọ̀fẹ́sì ya al-baghdha wọ́n sọ̀rọ̀ tí ò bá tiẹ̀ mú ọ̀fẹ́ gbódódó al-baghdha yìí kákan máa kírètì bá a ṣe máa jà ẹ̀yọ́ máa ya nǹkan ń ṣẹlẹ̀ ọjà máa o tahrish àti lára ànábì ní méjèèjì àrùn àwọn tó ti kọjá yín ni nínú àwọn tó ti sáwájú yín àrùn ní fún wọn ànábì ní yàrá hálíkọ ìmọ̀ ń pa nǹkan rẹ ni o ìmọ̀ ń fa nǹkan kó lẹ̀ ànábì ní láàkúlù táhàlíkù ṣàrà ànábì ní ẹ má sì mí gbọ́ kété pé yóò farun eré yín o wàlákìn táhàlíkù dìn ẹ̀sìn tẹ́sìn tẹ́rù pé bá wájú ọlọ́ni ó fà kó lẹ̀ alhassadu wal-baghdha ẹ má parí ìjà láàrin ara yín bẹ́ẹ̀ bá rà àwọn méjì kan tí àwọn ń bẹ láàrin wọn ẹ má dákun mọ́ ẹ sì má lára ẹni tọ́lọ́run bá fà sókè ọlọ́run fà wọn náà sókè lójú àwọn kan bọ́lá ti fà àwọn kan náà sókè tiẹ̀ náà bílẹ̀ ayé ó sì máa lọ nìyẹn nínú àwọn àrùn ẹlẹ́keje òun náà ni aliwasiwasa òun náà ni èròkèrò ìbílísù yóò kàrán kan náà àwọn ọmọ àlìjànú yóò jòkó sọ́kàn rẹ̀ ọmọ wa rè èròkèrò ó kú lọ́la ó kú lọ́túnla bó o ṣe ń tráfù yóò ní dé ẹ̀rú sì máa bọ́ kalẹ̀ àrùn ní jama aliwasiwasa ọsàlù alálẹ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọba ti ṣe tán báyìí yóò tún padà yóò tún sọ báyìí àlùwàlá mi ti já yóò wá fọwọ́
lẹ́ẹ̀mẹ́ẹ̀dọ́gbọ̀n nígbà tó wọ́n fọ ẹsẹ̀ tán wọ́n fẹ́ ṣe alákọ̀ọ́kọ́ àlùwàlá mi ti já yóò bá tuntun bẹ̀rẹ̀ ìgbà tí wọ́n bá fi ṣe gbogbo yìí tí ṣe ń tán wọ́n ti kírun tán àrùn ni yóò máa rèrò ìkorò nípa ọlọ́run àníṣọ́lọ́run wà bọ́lọ́run bá wà kí lórí tá a rí àlìjẹ́nà àti iná tọ́lọ́wọ́ nǹkan sáré rí sẹ́nìkan débẹ̀ rí ọmọ ìyá tọ́wọ́ bá ti ń dáwọ́tò Quran wàhálà ti dé o tọ́wọ́ bá ti ń dáwọ́tò àdìsí ànábì wàhálà ti dé o èròkèrò nípa ọlọ́run nípa Islam nípa mẹ́sẹ̀gì ànábì kí wọ́n ní àbáyọ ọkàn ní amantu billahi wa rasulihi tọ́wọ́ bá ti sọ àṣetánì náà sálọ amantu billahi wa rasulihi tọ́wọ́ bá ti jọ́rọ̀ ẹ̀sìn àwọn sàhábà wọn bá ànábì wọ́n ní àwọn táwọn ń rò táwọn bá lọ lè sọ jáde ó yẹ káyọ̀ wọn bàjẹ́ pátápátá ni òkè ó yẹ kó sílò àwọn ni ànábì ní bẹ́ẹ̀ sọ ṣe bẹ́ẹ̀ ṣe ànábì ní fadhalika sarihul iman ànábì ní tẹ̀sù fẹ́ mú yín ṣe jù báyẹn lọ ìgbà tí ọ̀wá lágbára lérí yín lọ́wọ́ á dà sí wáṣíwáṣà lọ́wọ́ á dà sí èròkèrò yẹn tẹ̀ bá ti sọ tẹ̀ ṣe ọlọ́run ní bí yín ẹ̀ sábà ní amantu billahi wa rasulihi tọ́ba ti ń dáwọ́tò nípa ọ̀rọ̀ ọlọ́run mọ́ ní amantu billahi rasuli èròkèrò alákọ̀ọ́kọ́ ni èròkèrò ẹlẹ́ẹ̀kejì lérí irun wọ́n ní ká máa concentrate lérí irun ní irun wa ní ó fi ní weight wàá ronú pa ọlọ́run ọba èròkèrò ló ń rò a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi minash shaitani lẹ́ẹ̀mẹ́ta sápòsì rẹ èrò yẹn lọ khinzib lórúkọ àlìjánu yẹn khinzib òun náà láwọn tẹ́ ń bá ṣiṣẹ́ rẹpẹtẹ àwọn mójútó department of sọlá làwọn wà department of kini jama asala ibẹ̀ ni ṣetán fáwọn sí kọ́lọ́mù bá alákọ̀ọ́mọ́ jẹ́ wọn nípa ní eré wa wáṣíwáṣà yìí ó burú jáde débi pé ní máa ń ṣèyàn tẹ́yìn bá tíṣẹ́ bá bọ́ eléyìí ṣe tẹ̀sìn iṣẹ́ bọ́ ni àbọ̀mọ́ kú àbíyàwó kú àbọ̀kọ́ kú àbí nǹkan kan sọnù nínú dúkìá àyàn àbí wọ́n léyàn kó mi iṣẹ́ wáṣíwáṣà àrùn ni olóògùn oògùn yẹn náà ni pé kọ́ ọmọ sáde ọlọ́run káṣetánì kọ́mọ̀dì o wọ ara rẹ lọ bí ìparun torí ó ti balẹ̀ síbi ọkàn yẹn wọ́sàwọ́sà ìmọ̀ ń destroy ara àtọ́jú ojú lè fọ́ látara ronú etí lè di èyí lè darọ èyí lè ní stroke anytime tó bá ti ní problem gbìyànjú kọ́ ọmọ ní a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi minash shaitani rajim lẹ́yìn náà máa ka kúlẹ̀ a'udhu birabbil falaq min sharri ma khalaq wa min sharri ghasiqin idha waqab wa min sharri naffathati fil 'uqad wa min sharri hasidin idha hasad قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسوسة الخناس التي يوسوس في صدور الناس من الجنة والناس Ọlọ́run bá padà mú èrò burúkú yẹn lọ torí àrùn ni ìwòsàn rẹ̀ náà nìyẹn nínú àwọn ìwòsàn kéèyàn ọmọ ni mo fẹ́ dọ̀bù mo ń ronú torí tó o bá tètè wá wòsàn ọ padà pokùnso ọkàn rán ọmọ ní snapper ni lọ́ọ́ dààmú káwọn èèyàn tó dé ìtẹ́jú mélòó lèèyàn fi kú jàmá kò jìnnà rárá kọ́kàn gunlé kọ́ wá ládà kọ́ lè fọwọ́ mọ́ attention ẹsẹ̀kẹsẹ̀ ni ó sọ̀rùn nù ìṣòro tó fi fẹ́ para rẹ̀ yẹn ẹlòmíì tóun ti wá àbáyọ fún àrùn títí ẹ̀ mẹ́wàá rẹ̀ lòun ní tóun fi rẹ́ni káàkiri tọ́ba ti wà fẹ́ dọ̀ táyé sú ọ tóun wo pé wàhálà ti dé kọ́lá gbà mí ó lówó lọ lágbègbè kan wà àmọ́ àrùn yóò kàn sẹ́wá wípé ọyẹ kó tún kó lé ayé yìí nítorí ọmọ kan ní la ilaha illallah wahdahu la sharika lah lawul mulku wa lawul hamdu wa huwa ala kulli shay'in qadir ọgọ́rùn lójúmọ́ atẹ́gùn kan fẹ́ àwọn èrò burúkú yẹn lọ náà ọlọ́run níjà kó sí kànga o ọlọ́run níjà pokùnso o ẹlòmíín pokùnso wọn lẹ́yìn náà máma dájò kó nínú yàrá bọ́ọ̀ bá ti rí ibi lọ́mọ jáde bí sẹ́kàn ọba lọ wá mí àrí md company tí ń padà ń ta ìmúmú nínú àwọn haúsá ìmúmú tí ọba ta ìmúmú yóò kú torí tó bá ti jòkó nulẹ̀ ọmọ ronú lẹ́yìn ronú stroke ló kù lẹ́yìn stroke wọ́n sáré ọkọ̀ ilẹ̀ lọ́lẹ̀ wọlé kéwù náà ó lè wọlé kéwù ni ọmọ ṣe mọ̀rọ́jà ọmọ ṣe mọ̀tọ́lá ọmọ ṣe àlùwájú bìlímọ́sílì ìyàwó lòun òfin ọmọ òfin ọlẹ̀ ẹ̀ṣọ́ wàá kú nítorí ẹni obìnrin pọ̀ náà lọ́lẹ̀ wọlé kéwù ọmọ hakùrà látara bẹ́ẹ̀ ọmọ wa mi iṣẹ́ bọ́ máa lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ ọ̀dà watermelon ọmọ kọ́ọ̀tì ẹ̀ síwájú lé wàláì tọ́lọ̀ bá ní ó di mílíọ̀nìà ń bẹ ọ́ padà di mílíọ̀nìà
má gé fúláwà nulẹ̀ ẹ àwọn fúláwà tó wà nulẹ̀ má gba alágbàṣe má mọ́ọ̀pù fún rẹ bísì tó bá ti bísì àrùn yẹn yọ parun ọlọ́mọṣà sọ ní bẹ́ẹ̀ tó ẹ̀yọ́ máa yá mi torí àsìkò wa wọ́n ní kó tó máa ṣe astaghfirullah wa atubu ilayhi tí ẹ̀ka bá ti dàrú ẹlẹ́ẹ̀kẹjọ al-bukhl òun náà ní ahun kí ni mo gbé jàmá ahun gbogbo ẹ̀yin ọkọ ìyàwó tẹ wà ń bí àwọn tí ò ní àrùn yẹn lẹ́mìí àwọn díẹ̀ ni torí àwọn sísá ń complain gan-an ipe àwọn àbú ya ahun àbú ó sì gbọdọ̀ ya ahun tí máa ń ṣe súnà tó tọ́ torí pé ahun àrùn ni mọ́rọ̀dù ni tí máa ń fa àdáwò fún yàn tó o bá ṣe sàárà tó ń tọrẹ Ànábì ní sana'ul ma'rufi taqi masari as-su Ànábì ní sẹ́ rí kéèyàn máa ṣe sàárà kéèyàn máa tọrẹ Ànábì ní yín máa ń dá aburú tó fẹ́ jálùyàn yín máa ń dá padà ní. àwọn wàhálà àrùn ọlọ́jọ́ pípẹ́ fìtínà tó bá ń ṣe sàárà ẹni tó sì ní kọ́kọ́ ṣe sàárà fún tó lè ní ládájú ọ̀nà níyàwó ẹ̀ bàbá fún àáfà ní 10,000 tó fún ìyàwó rẹ̀ ní 500 ládàtọ̀ gbà lérí tìyàwó rẹ̀ ó ju tàfà lọ. nídìí bẹ́ẹ̀ ẹ má jẹ́ àyàwó sáwọn òbí wa ẹ má jẹ́ àyàwó sáwọn ọ̀rẹ́ wa ẹ má jẹ́ àyàwó sí àwọn ẹbí wa ẹ má jẹ́ àyàwó tó bá ti ní wọ́n máa lé ọ káàkiri ọmọ ìyá mi tó bá ti ní lọ́wọ́ wọ́n máa lé ọ káàkiri nígbà tó ní sọ lẹ́ni tí ò ní wọ̀n ní lọ́dọ̀ rẹ̀ bí wọ́n ṣe wọ́n ń wáyé ọlọ́run gbé ọgá àjà wọn lọ́nìí ó dà kọ́ ọmọ dúpẹ́ ọpẹ́ náà ni kọ́ ọmọ fún wọn. àwọn ọ̀dà o ọlọ́run ni wa man yuqa shuhha nafsi wa man yuqa shuhha nafsi gbogbo ẹni tó bá lọ lè di ẹ̀mí rẹ̀ lọ́wọ́ tọ́lá kó níbi ahun ẹ̀mí rẹ̀ fa ulaika humul muflihun àwọn ni wọ́n bọ́ lọ́wọ́ wàhálà nílé ayé ń bí àtijọ́ àlìkìyàmà abẹ́lẹ́ ọ̀nkọ́lọ́mọ́sà ṣe wá ní àtọ̀ rẹ̀ ẹlẹ́kẹsàn alhirs ojú kòkòrò kí ni mo pè é jàmá ojú kòkòrò ayé kéèyàn máa wà contented kéèyàn máa ní alqanaa contentment ọmọ ya ọ máa béèrè qanaa ni o Allah marzuqni alqanaa tó bá fìdí kalẹ̀ sọ fún ọlọ́run mọ́sá fún mi ní ìyáyọ ọkàn contentment gbogbo ẹni tọ́lọ́run bá ti fún àrùn ọmọ sí ọkàn rẹ̀ àrùn kíni ojú kòkòrò kò ní tó ojú kòkòrò yìí ń dààmú àwọn tí wọ́n wáyé yóò kàn máa wáyé yóò máa wáyé nítorí yẹ kó ṣe nílé ayé nínú ìjọsìn ayé tí ń wá òjẹ́ kó rí i ṣe tó bá wá jáde láyé yóò wá fi ayé lẹ̀ fún gbogbo àwọn tí wọ́n máa jayé òun wà lọ́lẹ̀ ṣe ìṣòro lọ́rùn nítorí yẹ kó mú dọ̀rùn nínú bàdà kò ní mú dọ̀rùn òfòdì méjì kọ́lọ́mọ́sà sọ ní kọ̀ọ̀kan wọn níbi aburú bẹ́ẹ̀ ojú kòkòrò yìí ń dààmú ọkùnrin ń dààmú obìnrin kọ́lọ́mọ́sà ṣàánú ẹni kọ̀ọ̀kan wa ó ti lówó tó fi fẹ́ yàwó kejì wọ́n náà mọ̀ pé lówó ọwọ́ ní ọmọ yìí mọ́ ọlọ́run ṣe é àrùn ni wọ́n ọmọ pé ò ní tó fi bọ́yàwó ó sì lọ lè fẹ́ ojú kòkòrò ni obìnrin tó ní wọn ò ní fẹ́ yàwó léhun tọkọ rẹ̀ sì lágbára kí ní dàwọn náà láàmú ojú kòkòrò ó wò pé ọkọ òun yìí òun ọ̀fẹ́ kẹ́nìkan kan bá òun ṣe àrẹ̀ ọlọ́run sì ti sọ ní Kùránì pé ẹ̀yin méjì máa ṣínà ẹ̀jọ̀ ṣe àrẹ̀ ni wọ́n tó láàdá ẹ̀yin mẹ́ta ẹ̀jọ̀ ṣe àrẹ̀ ni wọ́n bá ẹ̀yin mẹ́rin ẹ̀jọ̀ ṣe àrẹ̀ ni aláàní kẹ́ ṣe àrẹ̀ ìwọ ní wọ̀fẹ́ ọkà àbùkù àfi tí ó bá lágbára tí ó lówó lókù má gbà fún torí ó padà wá kó wàhálà bá yín ojú kòkòrò ń dààmú àwọn obìnrin lẹ́ni débi pé wọ́n kò ń lé ọkọ látara ọ̀rọ̀ ayé àwọn ọmọ pé inna ma'al usri yusra wọ́n ní láwọn àsìkò kan ànábì yóò di oúnjẹ sínú ilé oúnjẹ tí wọ́n jẹ lọ́dún kan táwọn ìyàwó rẹ̀ yóò jẹ lọ́dún kan nígbà míì yóò sì tún wọlé aníkílẹ̀ ní wọ́n ní kò sí kankan ànábì wa ni mo ti dà sáwẹ̀ bí ọ̀rọ̀ ilé ayé ṣe máa ń rí nìyẹn ìgbà wa ń ṣe bákan oníwọ̀ ń lọ ibo lọmọ tó ń lọ àrùn ni ojú kòkòrò àwọn obìnrin àrùn yẹn ń dà wọ́n láàmú débi pé tẹ́ bá mú kúrò ní inú ilé àbà níbi tí ń ti lọ lè pọnmi odò níbi tí ń ti máa lọ lè fọṣọ lódò ẹ wo bí sẹ̀mí yẹn ṣe dáa tó ká mọ̀ṣọ̀ kan yókù tẹ́ bá wá mú wá sínú ilé flat tómi ń yọ tẹ́ ra wọ́n ṣe machine fún
yọkàn jòkójọ́ kan ni ẹni tí ò sí a ní ṣe irú ilé tó yẹ ká máa gbé ni ibo ni ká máa wá gbé ṣé ká padà sábà ṣé ká padà sábà ni yọ ọmọ wa kanra kí ló ṣẹlẹ̀ I don't like this apartment I don't like this house ọmọ dúpẹ́ ní sẹ́ẹ̀dí bó ṣe rí àrùn tó wà lọ́kàn rẹ̀ yín tẹ́ bá tó kọ́ duplex tọ́jú pé yàrá mẹ́rin lókè òun nìkan nílò gbogbo ẹ̀ lọ́kàn tó ń ṣe rí kọ́njọ́ kan kí ló ṣẹlẹ̀ kí ló dé ajá ó ní wàláhì Ìkòròdú tá ń gbé yìí I don't like it environment yẹn ó ń irritate mi kí ló wá fẹ́ ẹ̀dí ká mọ lọ sí Àbújá lẹ́bàá ní tó ẹ̀jẹ̀ àtàlẹ́ yìí abẹ́ bòyìn abẹ́ fẹ́rẹ́ǹtì ẹ̀ bá tó ń gbalẹ̀ l'Àbújá ẹ̀ tó kọ́lé sí Àbújá lọ́kàn tó ń sọ̀rùn kọ́ ni táàrùn burúkú yẹn bá ti kú nínú kíni ọkàn rẹ̀ yóò ní wàlá ilé táwọn mínísítà ń kọ́ mo fẹ́ kọ́ kọ́ńsìn o ẹ̀ tó kọ́ tán yóò ní Àbújá iṣẹ́ ti wà ó ti wà lónlẹ̀ Àbújá yìí mo ṣe ẹ̀njọ́ yẹn mọ́ ẹ̀ díkà lọ London bóde London náà kò ní wà satisfy àrùn ni ẹni tí àrùn yẹn máa ń bẹ lọ́kàn ìyàwó ẹ̀ ó ti gbé jombo kí ni oògùn hirisu àbí òun náà ní kú bẹ́ẹ̀ nìkan bá ti kú ládùúgbò ẹni kí á jìyà kó lè kún wọn lọ́wọ́ ká lè wẹ̀ ẹ́ ilé ayé ò lè fúyẹ́ lẹ́mìíyàn àfi tẹ̀ ń bá rí àpẹẹrẹ kú ìyàwó rẹ̀ bá ti ń dọ̀ láàmú sásọ fún àwọn ọmọ tí wọ́n ń wẹ̀ kú ìpè ń jọ́ jáde kan bá ti kú ládùúgbò ẹ dákun ẹ pè mí ó ní sọ fún ẹ pé abẹ́ ṣètò kan mọ́ṣáláṣí wọ́n fẹ́ yanjú nǹkan kan mọ́ sọ pé wọ́n fẹ́ wẹ̀ kú o ìpè wọ́n fẹ́ yanjú nǹkan kan ìpè ẹ̀yin àti umu lágbẹ́dẹ́ wọn ní kẹjọ débẹ̀ láti mọ́ṣáláṣí wọ́n ti rán yín lọ jazakumullahu khairan nígbà bá débẹ̀ torí ṣe báyìí òun ṣe mọ náà ni àṣemi náà padà dá tèmi náà lẹ̀ tó bá ti délé ọkàn rẹ̀ ọ̀rọ̀ ẹ̀yin máa yá mi ẹ máa mú wọn lọ hálíkọ̀ ọkọ ọmọ lọ lè gbọ́ wá sí ẹjọ́ ọmọ tó lọ nítorí ẹ̀ dá ilé ayé tán lógìgì bí nípa ṣe máa mú lọ́nà lógìgì yẹn bẹ́ẹ̀ ni ilé ayé máa tán lógìgì kọ́lọ́mọdé ó ti tàn fẹ́ẹ́ ní kọ̀ọ̀kan wá nísìn nídìí bẹ́ẹ̀ ẹja gbé ayé sẹ́mi mọ́ níwọ̀n o ẹlẹ́kẹ̀ẹ́sán nìyẹn jama tó ẹlẹ́kẹ̀ẹ́wá alikibur ó náà ní ìgbéraga kò ló ní màràn kò ló ní tìjú kò ló ní bẹ̀rù àwọn tí wọ́n bá fọ àrùn yẹn kú nìyẹn ẹni bá ti ní ìgbéraga yóò lé aláfisùn àbí oníbẹ̀rù àbónítìjú àbónímàràn ọ̀ wá ní kankan nínú mẹ́tẹ̀ẹ̀ta o ti gbẹ́sẹ̀ lé ojú ọ̀nà parun ó bá jẹ́ àfà ó bá jẹ́ imam ó bá jẹ́ hafiz Quran wa amrun shura bainahum ọlọ́ni rẹ̀ Muhammad ẹjọ́ máa ṣe mọ̀ràn kẹ́ máa jọ máa yára yín nílẹ̀ aka ẹ̀ ẹ dákun kí ni Ọlọ́run fẹ́ káwọn sàhábà fún ànábì nínú mọ̀ràn tí ò lè fi rán Jibril àmọ́ gbé kalẹ̀ nítorí pé tá a bá ti pé méjì mẹ́ta mẹ́rin àfi ká máa respect ara wa àti mọ̀ràn láàrin ara wa ìgbéraga ànábì ní batarul haq kéèyàn mọ́ fẹ́ gba òdodo wọ́n bọ́ sọ̀rọ̀ wọn ló ń ṣe bídíà Ọlọ́run filẹ̀ wọ́n ní ṣe bí àwa ti ń ṣe súnà kẹ́tọ́ dé bẹ́ẹ̀ ni lóòótọ́ àní bídíà lèyí tó ń ṣe ìfilẹ̀ ìgbéraga ni wàgámùtúndàs ànábì ní kéèyàn máa fojú yẹ̀yẹ́ àwọn èèyàn ni wọ́n pè ní ìgbéraga ìgbé àwọn wo làwọn níbo làwọn ti ń bọ̀ ta ni wọ́n àrùn ni o onígbéraga sì ní Ọlọ́run bá ròyìn rẹ̀ Ọlọ́run inna fi sudurihim illa kibr Ọlọ́run bá ní ọkàn àwọn olùbalẹ̀ jẹ́ yẹn ìgbéraga wà ń bẹ̀ ma hum bibaligi ipa àwọn ọ̀ka mọ́ ó ti pa wọ́n run kọ́lọ́mọjà á parun o kadhalika yatba'u Allahu ala kulli qalbin mutakabbirin jabbar Ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n bá ti jẹ́ onígbéraga Ọlọ́run ní á di ọkàn wọn àní tí wọ́n gbódodo títí tí wọ́n fi parun gbogbo àwọn tí wọ́n bá jẹ́ onígbéraga níparí ọ̀rọ̀ mi òun náà ni pé gbogbo ẹni tó bá jẹ́ onígbéraga Ànábì ní la yadkhulu jannata man kana fi qalbihi habbatu khardalin min kibr gbogbo ẹni tí ìgbéraga bá ń bẹ nínú ọkàn rẹ̀ kọ́mọ́dù dédé ní tó kéré ju ọkà bàbà lọ bó ṣe kó kéré tó ó wá jẹ́ pé ìgbéraga wà lọ́kàn ẹ̀ àrùn ni ó wá gbé dọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ Ànábì ní kò ní wà lìjánà bẹ̀rẹ̀ yọ kọ́kọ́ wọ nẹ́nẹ́ kó tó wà lìjánà torí kọ̀dọ́dọ̀ Ọlọ́run ọba pẹ̀lú ọkàn tó ń ṣe kínni ọkàn tó lálàáfíà illa man atallaha
bi qalbin salim. ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa gbogbo àwọn kátà kàyí àmúrọ́dù ni àrùn ni ìbáyé jẹ́ ìbẹ̀sìn jẹ́ ìbọ̀rún jẹ́ ìsokùnfà anájọ́ kìyàmà kọ́lọ́mọ́sá wò wá sànbẹ́ o àwa tá a ní gbogbo ẹ̀ ẹlòmíì ní gbogbo ẹ̀ bá ṣe kalẹ̀ kọ́lọ́mọ́sá bá fún lálàáfíà ẹlòmíì ní mẹ́ta ń bẹ ẹlòmíì mẹ́rin ẹlòmíì méjì ẹlòmíì ẹyọ kan kọ́lọ́mọ́sá fún lálàáfíà gbogbo ìtọ́jú àrùn ọkàn oyè tá a kàkalẹ̀ yìí kọ́lọ́mọ́sá fún lálàáfíà ń bẹ tába ti wá lálàáfíà ọlọ́mọdé àtún padà síbẹ̀ mọ́ wà tába pàdé ọlọ́run ọba kọ́lọ́jà pàdé ọlọ́run ọba bí qalbin salim subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون